Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Àmín wa alaikum salam warahmatullahi ta'ala wabarakatuh. A kí gbogbo ọmọ Yorùbá o. A tún ti dé bí a ṣe ń dé o. A kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ pé a kú bójú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ wa. Mo kí wa ní kíkí ọlá, mo kí wa ní kíkí ọlá, mo kí wa ní kíkí àlùbáríkà. Mo kí wa ní èdè wa pé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Gbogbo ẹ̀yin tí ẹ bá darapọ̀ mọ́ mi, ẹ bá mi ṣí ètò yìí kó jálé kó jáko. Kó káàkiri lọ síbi tá a fẹ́. Ẹ ṣé a dúpẹ́. Ojú òní tì wá. A ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àṣẹ 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 àṣẹ. A ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀. Gbogbo ẹ̀dá tó bá sọ pé òun fẹ́ fi ayé hàn wá, Ọlọ́run á bá wa fi ọ̀run hàn wọ́n. Gbogbo ẹ̀dá tó bá sọ pé èyí tí mò ń sọ yìí kò bá òun lára mu, yálà ọkùnrin, yálà obìnrin, yálà ọmọdé, yálà àgbà, yálà arúgbó, yálà oyún inú tàbá ṣẹ́ẹ̀dì, yálà ẹlẹ́sìn Islam, ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn àbáláyé, gbogbo èyí tó bá sọ pé èyí tí mò ń ṣe yìí sẹ́, àwọn máa bì í wó, àwọn máa tì í wó, àwọn máa pa ni, àwọn máa mú ni. Ọlọ́run o, wọ́n lá pé wọ́n lọ bá mú ni, wọ́n lọ bá dé ni, wọ́n lọ bá pa ni, wọ́n lọ bá jí ni, ìwọ lọ bá tó ṣe pé òun ṣe nǹkan lásìkò tó bá wùn ẹ́. Gbogbo ẹ̀dá tó bá rorú ẹ̀rọ mi, Ọlọ́run o, ẹ máa kó wọn lọ, kán máa lọ, Ọlọ́run bá ń palẹ̀ wọn mọ́, ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Ọmọ Yorùbá ni mí, Yorùbá nìran mi. Jẹrẹtọ yìí máa ṣèṣekúṣe, má ẹ̀kan sọ pé Ọlọ́run mú wa o. Ọlọ́run ló ń tò, mo kí gbogbo yín. Sábìtù Abdullah ẹ káàbọ̀ sórí ètò. Balógun Ọlájídé ẹ káàbọ̀ sórí ètò. Gbọ́ngbọ́n máa kán sí lẹ́nu. Ẹ̀yin sábà mi fọwọ́ọ̀dù ẹ̀ káàkiri. Ẹ kúkú ti mọ̀ mí lánàá kó tó dé ni. Òtítọ́ ọ̀rọ̀ ó korò, ṣùgbọ́n tá a bá wí, a ò lè sọ ká kú lórí àníyàn tá a bá fi wí. Òtítọ́ ọ̀rọ̀ ó korò, ṣùgbọ́n tá a bá sọ, a ò lè sọ ká kú lórí àníyàn tá a bá fi wí. Àgbẹ́kẹ̀lé Ọlọ́run àgbà oore ní, ọba tó tán Ọlọ́run, ọba tí ò lè kú. Òótọ́ mi ní tèmi, mi ò lè rànjú ká láéláé. Ẹni tí ó lóògùn á lọ Ọlọ́run, ẹni tí ó ná tẹ àhùwárẹ, ẹni tí kì í ṣe pé là máa súre o, ẹni tí ó na bòsì á lòónú mímọ́. Ọba tí ó fọ́ tẹ̀ ó mọ ohun tó ń ṣe, ló ṣe ń kí wá ń lọ káhùwárẹ. Lọ́tẹ̀wọ́ ọmọ Ádámọ̀ tún wá lékún, níbi kan rẹ̀yàn tó ga kan sì máa lépa. Báwọn ọmọ ọba kan Yúsùfù ṣe dìtẹ̀ ọjọ́ sí, ọ̀tẹ̀ yìí tẹ Yúsùfù ojú rí tó, nígbẹ̀yìn ọ̀tẹ̀ Yúsùfù padà kórè ní. Èmi tí ń dìtẹ̀ mi, ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ mi, ìwà tó ń dìtẹ̀ rẹ̀ má ṣe dẹ́kun ìwà rẹ̀. Wọ́n ní amílà sọ́ọ̀lì àǹfààní náà sí i, wà mọ́ níyà sáǹfààní yá. Wọ́n ń dìtẹ̀ mi kí lè rọ́nà àbáyọ ni, ọ̀nà tí mo wí wá láì kó má lè rújú. Ṣùgbọ́n kàkà kọ́mọ olóore jù sí pápá o, mọ̀nàmọ́ná ọlọ́mì àtànkóre ní, torí wípé ẹni tí ó lóògùn á lọ Ọlọ́run, ẹni tí ó ná tẹ àhùwárẹ, ẹni tí kì í ṣe pé là máa súre o, ẹni tí ó na bòsì á lòónú mímọ́. Àbòsí ó léèrè ó ń ba lé jẹ́ ní. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bẹ̀ sí ẹ̀sìn àlàáfíà jẹ́, ẹ̀yin oníkókó ẹ̀sìn, ẹ̀yin ọlọ́dájú ẹ̀sìn, ẹ̀yin ẹ̀sìn òkọ̀kú ẹ̀sìn. Àbòsí ó léèrè ó ń balé jẹ́ ni, àbòsí ó léèrè ó ń bayé jẹ́ ni, àbòsí yìí ní wá sí àìdá ni. Alábòsí ó fẹ́ mọ̀ pọ́mọ̀ yẹ ni,
ó lè ṣàbòsí ó sí ilẹ̀ tán torí wípé kówó lè yọ nídìí àbòsí ṣíṣe tàbòsí ẹ̀dá bá pọ̀ á di lára kò ní ròhun tó ń da òkó dùnnú sí i bẹ́nìkan fẹ́ràn ọ̀rẹ́ ẹ̀ ju òun lọ yóò máa wọ́nà pé kí wọ́n lè jábọ́ yóò máa wọ́nà pé kí wọ́n lè kú tán á ní kàkà kékú máa jẹsẹ̀ sí ara mi àwàdànù ṣá ni yóò padà fi ṣe alábòsí tẹ̀rí yẹn kò ráyé wá o àfi tó bá lè dẹ́kun àbòsí ṣíṣe torẹ́ni tí ó nàbòsí àlòónú mímọ́. Mo kí gbogbo wa ẹ rí i pé wákà ni mo fi wọlé gbogbo àwọn ọmọ Yorùbá mo pè yín ní alẹ́ yìí àwọn ọmọ ọkọ Yorùbá ẹ̀yin tẹ́ ń fetí àlàáfíà gbọ́n tí mò ń sọ fún gbogbo ẹ̀yin àfàlẹ̀ Yorùbá tẹ́ ẹjọ́ ọmọ ọkọ Yorùbá tẹ́ ń fi èdè Yorùbá tú Kùránì fún wa mò ń sọ fún yín pé gbogbo ètò mi tí mo bá ṣe ẹ má fetí Lárúbáwá gbọ́ etí Yorùbá tá a jọ ń sọ yìí ni ẹ má fi gbọ́rọ̀ mi tẹ́ ẹ bá fetí Lárúbáwá gbọ́ kò ní yé yín tó torí Lárúbáwá ò kì í ṣèdè yín ẹ fi etí Yorùbá etí alájọbí etí ìbílẹ̀ Yorùbá titiwa èdè wa tá a jọ ń sọ yìí ó ní kẹ́ fi gbọ́rọ̀ mi gbogbo ẹ̀yin onífurukọ́kọ́ tẹ́ ẹ̀ halẹ̀ mọ́ mi lórí fóònù tẹ́ ẹ̀ ló kú bí tí mo fẹ́ gbà tẹ́ ẹ̀ sọ mi pé n tó ń sọ yẹn kiri kan ẹ jọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ iná lẹ́sọ̀ mú Kùránì sọ fún wa pé bó tilẹ̀ hùn kí òótọ́ ọ̀rọ̀ korò tó ká sọ rere ni wọ́n máa ṣe wọn ò ní ṣèkà bóre bá dìbì ìpàdé dọ̀hún o láyé tí mo wá yìí nísẹ̀mí tí mò ń lò lọ yìí ìran mi gbọ́dọ̀ bọ́ lóko ẹrú ìran mi gbọ́dọ̀ bọ́ nínú ìgbèkùn ẹ̀sìn ìran mi gbọ́dọ̀ bọ́ nínú máṣúmátọ̀ ìran mi gbọ́dọ̀ bọ́ nínú pé àwọn kan náà máa darí ìran mi ìran ológo ni wá ìran tó ṣe pé ìran gbogbo àgbáyé nìran Yorùbá kí ló dé tá a bára wa níbí ẹ má máa bọ́ lọ́hùn jà ẹ má máa bọ́ lọ́hùn jà o èèwọ̀ ni ẹ má máa bọ́ lọ́hùn jà o tẹ́ ẹ bá mi jẹ́ ń bọ́ lọ́hùn jà ni torí pé ẹ̀yin kan dá tẹ́ ẹ wà nínú Islam sẹ́ tẹ́ ẹ náà ṣe òkọkú ní Islam ẹ̀ṣin òkọkú ní Islam èmi kan kú o ikú ò tọ́ sí mi kò tọ́ sí ràn mí báyìí èmi kan kú ẹni bá ro kúrò bí kó máa lọ èmi ò sí lẹ́sìn ìṣẹ̀sìn apààyàn ìṣẹ̀sìn terrorist peace of religion ni mo ń ṣe gbogbo ẹ̀yin tó wá ṣe pé ẹ ti mú ṣẹkẹ́ṣẹkẹ̀ ẹ̀sìn ẹ ti fi di ìran Yorùbá lọ́wọ́ mú báyìí Yorùbá ò lè dánú rò Yorùbá ò bẹ́gbẹ́ pé láwùjọ Yorùbá kò bá ọgbà kò bá pé láwùjọ orí ọpọlọ Yorùbá ò pé mọ́ láwùjọ ẹ ti wá fi ẹ̀sìn ẹ ti fi ráǹdì ọpọlọ ẹ jẹ́ kí Yorùbá rí rẹ̀ nírí pé ògo ni mí ọmọ aládé ni mí ìmọ́lẹ̀ ni mí láàrin gbogbo ìmọ́lẹ̀ ẹ ti torí pé Yorùbá ń ṣí ẹ̀sìn ẹ wá jẹ́ kí ògo tí adániwáyé dámọ̀ràn Yorùbá ẹ jẹ́ kó káàkiri gbogbo àgbáyé mọ́ gbogbo ọmọ ológo nílẹ̀ Yorùbá ẹ ti káàmpù wọn ẹ ti jẹrí wọn ẹ ti tẹrí wọn bá gbogbo àwọn tó yẹ kó ṣe pé ká máa wò ní ìmọ́lẹ̀ nílẹ̀ Yorùbá ẹ ti mọ́ wọn ẹ ti dè wọ́n sínú ìgbèkùn ẹ̀sìn ẹ ti jẹ́ kó yé wọn pé tẹ́ ẹ bá ti gba ẹ̀sìn o ẹ gbọ́dọ̀ dá kankan ṣe lọ́wọ́ ara yín mọ́ àfi tá a bá sọ fún yín pé ká ẹ ṣe both Muslim and Christian ẹ ti fi ìfúnpín ẹ̀sìn ẹ ti fi dè ìran mi ẹ jẹ́ kí ìran mi lè ṣe nǹkan tó yẹ kí ìran mi ṣe lásìkò kábà lè bọ́ lóko ẹrú ẹ ti jẹ́ kí àwọn ọ̀ràn Yorùbá kí wọ́n máa ṣerú ní ẹ̀yìn àwọn tó ṣe pé ọ̀bọ Elédùmarè fi wá ṣe ọ̀gá lórí wọn ìyẹn là ń sọ fún yín ẹ wá dìde ẹni ẹ kò tọ́ sí eléyìí kọ́ ló yẹ kó máa sọ òun kọ́ ló bẹ́ẹ̀ sọ ìkan sọ wípé mi ti ẹ̀ kéwú mo lẹ́mi ò ké tẹ́lẹ̀ kò rújú
èmi ò lọ kéde lárúbáwá èdè ní ẹni bá lọ kàwé sí ó kéde English àkà ẹni bá lọ kọ́ lárúbá ó kéde lárúbáwá àmọ́ bàbá Ádámọ̀lá gẹ́gẹ́ á dáa fún bàbá yẹn Ọlọ́run á bá mi foríjì wọ́n nínú sàárè bàbá tó yí Kùránì padà sí dáadáa ló jẹ́ kí inú tèmi máa dùn. Torí tí bàbá yóò bá yí Kùránì sí Yorùbá ni ipò tí a máa wà nílẹ̀ Yorùbá yìí ipò tó ṣe pé àwa gan Ọlọ́run jẹ́ kẹ́nu wá tọrọ ni. Bàbá yóò bá yí Kùránì ọmọ Yorùbá sí Yorùbá ni ipò tí a máa wà nílẹ̀ Yorùbá yìí. Ọmọ Yorùbá ọmọ adúláwọ̀ ẹ lajú kẹ́ ẹ ríra yín ẹ ṣàwárí ara yín ẹ ṣàwárí ara yín ìyí tí wọ́n lo ògo yín tó ìyí tí wọ́n sọ fún yín pé má sùn má tọ̀ má lọ má bọ̀ má dìde má sùn má jí ó ti tó gẹ́ àwọn tí wọ́n ń sọ fún yín pé ẹ má ṣe léyìí ẹ má ṣe tọ̀hún ẹ wàrà tí wọ́n ń dá láàrin ara wọn báyìí àwòkọ́ṣe wo la lè rí lára wọn inú ẹ̀ lára ti tún rí àfáà tó tún dìde tí wọ́n ń sọ pé mùsùlùmí ò kọkú ẹ̀sìn ò kọkú làwọn kí lẹ fẹ́ kí wọ́n pe ẹ̀sìn yẹn kí lẹ fẹ́ kí wọ́n pe Islam àwa ń sọ fún yín pé ẹ̀sìn ìrọ̀rùn ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tí ò gbọ́dọ̀ tàbùkù ẹ̀sìn ẹlẹ́sìn ní kí kálukú dúró lórí ilé ní ẹ̀ kí fèsì ba lè rẹ́ni ìgbà tí kòró dé lánàá tí kòró tá ìgbà tá ló kòró lọ wọ́n ti mọ́ṣáláṣí pa wọ́n ti ṣọ́ọ̀ṣì pa wọ́n ti hòtẹ́ẹ̀lì pa wọ́n ti gbogbo ẹ̀ pa kálukú jọ́sìn ẹ̀ sínú ilé ẹ jọ̀ọ́ gbogbo ìgbà yẹn ṣọ́lọ́hun òjọ́ lọ́hun ni àbálà fún Ọlọ́run kọ lẹ́tà sí wa pé bí ẹ ṣe sìn mí mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ṣe sìn mí ní ṣọ́ọ̀ṣì o àyè ẹ yọ nínú ọlá mi ibẹ̀ ni kí kálukú ti sọ ọpọlọ ẹ̀ kalẹ̀ ibẹ̀ ni kí orí Yorùbá kórí gbogbo wa ti pé ká mọ̀ pé amúnisìn ló pọ̀jù ní àwọn adarí ẹ̀sìn amúnisìn ló pọ̀jù nínú àwọn adarí kọ̀ọ̀kan nínú ẹ̀sìn amúnisìn ló pọ̀jù nínú àwọn àgbààgbà tí wọ́n sọ pé àwọn àgbààgbà káàkiri ilẹ̀ Yorùbá amúnisìn ló pọ̀jù kí la ní kó ṣe ni tí ò ṣe ni ṣàṣàyé wà ní àbá ṣìlúyà ní gbogbo àgbáláyé kálukú ló ní culture ní gbogbo àgbáláyé kálukú ló ní àṣà àti ìṣe kò sí àwọn ọ̀ràn kan tó máa sọ pé àṣà àwọn kan làwọn fẹ́ wá fi borí títa wọn iṣẹ́ àwọn kan làwọn fẹ́ wá fi borí títa wọn àfihàn Yorùbá yìí nìkan àfihàn Yorùbá yìí nìkan àwa gbọ́sáyé àṣàyẹ́wá àdẹ̀ṣìlúyà tòró yí ọba dániwáyé kó tó dá wa ní Yorùbá wọ́n mú ẹ̀sìn wá fún wa àgbà pẹ̀lú àlàáfíà ni kí ló dé tó wá ṣe pé ẹ wá ní wá lára pẹ̀lú ẹ̀sìn kí ló dé tẹ́ ń dà wá láàmú pẹ̀lú ẹ̀sìn kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ kọ́pọ̀lọ́ ọmọ Yorùbá sílé pẹ̀lú ẹ̀sìn kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ kí Yorùbá dánú rò nítorí ẹ̀sìn. gbogbo ògbésí ayé yín ẹ̀sìn 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 bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn ọ̀hún náà ẹ̀ nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn tó kò sí ìfẹ́ láàrin yín bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn tó àníyàn yín kò dá síra yín bẹ́ẹ̀ ṣe mẹ́sìn kọ̀kọ̀kọ̀kọ̀ fún wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kọ́ náà láyé tí náà nítumọ̀ sí yín. tá a bá wá ń sọ inú iná láti rí àwọn tó ń sọ pé àwọn ni agbẹnusọ fáwọn àfáà káàkiri ilẹ̀ Yorùbá ẹ wo àrà tí ẹ ń fẹ̀sì ṣe ẹ ń tira yín mọ́lẹ̀ ẹ ń múra yín lọ kóòtù ẹ ń jíra yín gbé ẹ ń dààmú ara yín ṣé ẹ̀sìn lẹ ń ṣe abẹ́ mẹ́sìn mọ́ kẹ́ ẹ máa bira yín léèrè gbogbo ibikíbi tẹ́ bá wà.
yín sọ ẹni kò tọ́ sírú ẹnu eléyìí ọlọ́run ti mú gbogbo yín ọlọ́run ti mú yín torí Yorùbá ti lè dánú rò báyìí ọpọlọ wa ti pé torí àjókòó àsì tí àfẹ̀yìntì àwògbà kí ló ń ṣẹlẹ̀. hello 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 sir. hello gbogbo ayé ń gbọ́ yín o ẹ káàbọ̀ sórí ètò. ẹ ra ma. yes sir. salaam aleykum. wa aleykum salaam. ẹ lẹ́mọ̀ àwọn mo fẹ́ contribute láàrin ìṣẹ́jú kan ni ma. yes sir ẹnì ṣọ́nlẹ̀ gbogbo ayé ń gbọ́ yín. ọlọ́run á bá wa pẹ̀lú yín mà. àmín sir. kí ó sì jọyè gbogbo wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé tí. kí ló dé báyìí pẹ̀lú ẹni tó ń pè à ń gbọ́ yín. kí oníkálukú máa ṣe dá wà ẹ̀ kọ́ má reverse anybody kọ́ má búyàn kan kọ́ má sọ pé àwọn kan ò ṣe gbé àwọn kan ò ṣàwo àwọn kọ́ ni wọ́n ń pín àlìjánnà àwọn kọ́ ni wọ́n ń pín náà bó bá ṣe yé oníkálukú kó máa sọ tiẹ̀ straight. Bàbá wa ṣe káàdàmú ọ̀ kí n búyàn wọ́n máa ń ṣe wáàsí straight ni bàbá wa Kamaldeen kọ́lọ̀ fọ̀rọ̀ kẹ́wọn wọ́n máa ń ṣe wáàsí direct ni oníkálukú máa ṣe wáàsí tiẹ̀ direct. kan yé búyàn kan tẹ́yìn bá fẹ́ kí ṣòkòtò yín máa fò ẹ ṣe wáàsí yẹn fáwọn ọmọ yín àwọn tẹ́ ń kó jìn ẹ má bú àwọn tí ṣòkòtò wọn balẹ̀ ẹ jẹ́ kí wọ́n alẹ́ Islam àáfíà ẹ̀sìn àlàáfíà ní Islam ẹ ti wá sọ di ìjàgídíjàgan láyé lónìí àwa mùsùlùmí ìgan láwa ń da Nàìjíríà rú báyìí torí pé a fẹ́ kán mọ̀ wá a fẹ́ lówó àwọn ẹni Ọlọ́run kì í fowó ṣe competition àwọn àfáà yìí sìn lárí o kí àfáà máa sọ pé torí pé òun lo venza wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣẹ́ ní Ọlọ́run nìyẹn ṣé venza ní certificate àdìjọ́ ti ẹni ibi tá a bára wa rè o kó ní kálukú ṣọ́ra o tí wọn ò bá dẹ̀ gbọ́ a máa bẹ ìjọba Nàìjíríà kán bá wa lé oníkálukú wọn wọlé kán yé dà lóru kán yé bayé jẹ oníkálukú máa ṣe kán máa pẹ̀lú nínú mọ́sálásí kó má bọ́ síta kára ṣọ́ọ̀ṣì máa ṣe wá sínú mọ́ ṣọ́ọ̀ṣì kó má bọ́ síta wọ́n ṣe ń lo òyìnbó a bẹ ìjọba lé wọn lórí tí wọn bá fẹ́ gbọ́ kán yé dá wàhálà lẹ̀ kán yé dá àwọn èèyàn láàmú àwọn tó ń ṣe mùsùlùmí gan wọ́n jẹ́ kẹ́sì yẹn wà confusing fún wọn ká tó wá lẹ́ni tí ò sínú Islam tó fẹ́ wọlé ìwà lọ́lọ́run fi ròyìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam aṣọ owó òun làwọn fi ń ṣe competition lọ́ fi ń ròyìn ara wọn lónìí àti mọ̀ pẹ̀lú mọ̀ ṣe ìtọ́n so ṣó tèmi nu ẹ bá wa bẹ̀ wọ́n kán dákẹ́ gbogbo fìtínà gbogbo wàhálà kò ṣẹlẹ̀ rí o ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ìsìláàmù èyí tó bá dẹ̀ mọ̀ pé sí ìsìláàmù kì í ṣẹ̀sìn àlàáfíà kó mẹ́rin ẹ̀ wá ẹ̀sìn àlàáfíà ní pólíkálukú ṣe wá sí tiẹ̀ ẹ yé bú ìyàn kan yé bára yín jà kí ló dé ọmọ àbáyé jẹ o tí wọn bá gbọ́ ìjọba la máa bẹ̀ o ẹ jọ̀ọ́ o ẹ bá wa rí sí gbogbo wọn o kóníkálukú wọn kán bá wa lé wọn wọlé èyí tí ò bá níṣẹ́ kó lọ wá ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣe ń rẹ́ ń gbọ́ wá sí wọn náà ṣe ń pariwo contribution mi nìyẹn ẹlẹ́yà lọ́wọ́ àwa pẹ̀lú yín salamu aleykum wa rahmatullahi wa barakatu. wa aleykum salam wa rahmatullahi wa barakatu. yọ yẹ yín kò ní yẹ ẹ lẹ. ẹ ti gbọ́ gbogbo nǹkan gbogbo bẹ́ẹ̀ ṣe ń dà wá láàmú pẹ̀lú ẹ̀sìn ọ̀rọ̀ yín lọ ọ̀dọ̀ ìjọba wọ́n máa fẹjọ́ yín sùn jọba torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó yá o ẹ fún wa lẹ́rìí tó bá ṣe pé Islam kò ń ṣe ẹ̀sìn rọrùn ẹ̀sìn àlàáfíà pẹ̀lú gbogbo ìtẹ́ ń ṣe yìí gbogbo ẹ̀yin díìnì ẹ torí díìnì ẹ wá ríra yín lọ́mọ ọ̀yá mọ́ ẹ torí ẹ̀sìn ẹ wá ń gbógun tira yín ẹ̀sìn wá divide gbogbo yín báyìí ẹ̀sìn dẹ̀ wọ́n wá kó wa jọ ni bọ́ọ̀lẹ̀ Yorùbá yìí ó wá divide gbogbo wa báyìí ó kún wa lọ́tọ̀ọ̀tọ̀ àwa ríra wa pọ̀ mọ́ ọ̀yá ni wá
àwa ń ríra wa nídìí pé ọ̀tá ni wá, ọ̀tá lélẹ́yìí, ìjọ eléyìí a máa sọ pé ìjọ eléyìí ọ̀tá ni, ìjọ eléyìí kò mọ̀nà, ìjọ eléyìí kò mọ̀ kankan, ìjọ eléyìí kò mọ̀ kéwú, ìjọ eléyìí kò mọ̀ àlùwàlá ṣe, ìjọ eléyìí kò mọ̀ bó ṣe ń rùkú, ìjọ eléyìí kò mọ̀ bó ṣe ń sùjúdù. Kí ni wàhálà? Kí ni wàhálà? Ẹ má fi wàhálà pawọ́, ẹ má dorí ìran Yorùbá rú. Ẹni tó bá fẹ́ ṣe Islam kó ṣe láyé ara ẹ̀ jẹ́jẹ́. Ẹni tí ò bá gbàgbọ́ yé tó bá ń rí dáadáa tó wà láwọ́ yín á rí pé ó yẹ kí n súnmọ́ àwọn eléyìí. Ànábì ò sọ fún wa pé ká lọ fi okùn wọ wọn. Kùránì dẹ̀ ti sọ fún wa pé kò sí ìfipámúni nínú ẹ̀sìn. Kí ló dé tẹ́ wá joyè tẹ́rọ́rìsì sílùú, tẹ́ wá joyè oníwàhálà sórí social media, tẹ́ wá joyè alágbàkọ̀ sórí social media? Wàhálà lọ́tún wàhálà lọ́sì. Ṣẹ́yìn nìkan ni ẹ wá ń dí kòkò mẹ́mi. Kò sí ohun tí gbẹ́dọ́gbẹ́dú yín fẹ́ figi ọmọ tèmi gbẹ́ o. Ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́n kó máa pọ̀ nínú etí yín, kó láòdù gan nínú ọpọlọ yín. Kò sí nǹkan kan tẹ́ ẹ lè fèmí ṣe. Àdàbí àyàfi tó bá ṣe pé gbogbo ohun tí mò ń sọ yìí kì í ṣe ohun tó ń dùn mí lọ́kàn ni mò ń mú jáde fún yín. Àdàbí àyàfi tó bá ṣe pé nìkan ló sọ mí pé máa lọ sọ báyìí. Àdàbí àyàfi fún yín tó bá jẹ́ àwọn kan wà ní background mi tó ń tì mí sí yín lókù. Ọba adániwáyé ló rán mi níṣẹ́ tí mò ń jẹ́. Tẹ́ ẹ bá sọ fún wa pé Kùránì òpó obìnrin dá sọ̀rọ̀ accept. Ẹ̀yin ọkùnrin tó pè dá sọ̀rọ̀ sọ́pọ̀ náà lẹ́ ń dojú gbogbo ẹ̀rú yìí. Social media lájọ wa yìí, inside life láti jọ ń wọra wa yìí. Àparò kan ò ga jù kan lọ lórí social media yìí. Ohun tí kálukú bá ń sọ làwọn èèyàn máa list sí. Àní ẹ má balẹ̀ jẹ́, ẹ má bàrán ti tèmi jẹ́ ni mò ń pariwo. Ẹ má dà wá láwọn, ẹ má dọpọlọ wa rú, ẹ jẹ́ kó gún mi. Ẹ jẹ́ kí kálukú ṣe ẹ̀sìn tó bá wù nínú ayé. Ọlọ́run ọba ló máa gbàbọ̀ kó wá. Ọlọ́run ọba ló mọ ọ̀tún ló mọ̀ sí, ló mọ kó wá, ló dá kálukú mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ wà lójú ọ̀nà, ẹ wò wà àti ṣe yín. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ̀yin gangan làrólé ànábì o, ẹ̀yin làrólé ànábì o. Gbogbo bánábì ṣe lo ìsẹ̀mí tó, bánábì ṣe bó ṣe jihad tó, ṣó ń kọjú ìjà síran ẹ̀mí. Ṣé báwọn kèfèrí ló ṣe pé wọ́n ń lépa ànábì, bọ́n ṣe ń lépa ètò ṣànábì yí Júdà sí wọn. Kí wá àǹtí yín tẹ́ ẹ̀ kì í ṣe ànábì? Kí ni ti yín tí ẹ̀ sí inú àrólé ànábì rárá sallallahu alaihi wasallam? Ìjọ ànábì lẹ́jẹ́ ẹ̀ ń ṣàròlé, torí tẹ́ ẹ bá jàròlé ànábì ni ipò tí Islam wà nílẹ̀ Yorùbá ìkọ́ ló máa wà. Mọ́tò ńláńlá, mọ́tò bọ̀gìnì ilé ńláńlá ni kálukú ń lé. Òótọ́ ni pé kí Islam kó lo ọlá kó lo iyì, sọ pé kẹ́ ẹ má lò ó. Ṣọ́nà ẹ̀tọ́ lẹ̀ ń gbà firi. Ìsọkúsọ lẹ́nu yín, ẹ kàn máa fẹ́nu já wáyà, ẹ máa fẹ́nu já wáyà nítorí owó. Tẹ́ ẹ bá ṣọ́ra, tẹ́ ẹ bá sọ pé ẹ wà nípò wájú, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ padà sípò ẹ̀yìn. Gbogbo àwọn akíkanjú, àwọn èèyàn ńláńlá tí wọ́n wà nínú ẹ̀sìn, gbogbo ìwà tẹ́ ẹ̀ ń hù ni wọ́n ń wò. Ṣé ìwà yìí lè jẹ́ tọmọlúàbí ṣá? Ṣé wọ́n lè máa sin Ọlọ́run kan tún máa kúrú ìwà báyìí? Ẹ wá mọ nǹkan tó kù mọ̀ tó bá ti lè sọ̀rọ̀ kan báyìí, tẹ́nìkan bá ti lè bu ẹnìkan, òfin ló máa bá a dá sí. Ẹ̀ ń lọ kóòtù ni, wọ́n lọ tì wọ́n mọ́lé ni, wọ́n máa ṣẹ̀wọ̀n ni, wọ́n máa ṣẹgbẹ́ ni, mùsùlùmí sí mùsùlùmí. Ẹ wá ń dojú ìjà kọra yín. Ọmọ ìyá kan náà ẹ̀ ń dojú ìjà kọra yín. Ìran síran ẹ̀ ń dojú ìjà kọra yín. Shame of them gbogbo yín. Shame of them gbogbo yín. Àwa máa bá yín sọ kó máa pọ̀ nínú ọpọlọ yín. Kò sí ohun tẹ́ fẹ́ fèmí ṣe. Gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rán tí wọ́n ń pè mí, tí wọ́n ń sọ̀rọ̀, tó ń send voice note, tó ń ṣe tó ń mọ̀, wàláhì kò káyé. Ìran Yorùbá lélẹ́yìí sẹ́, ẹ jẹ́ ká pọ̀ràn wa lé. Ẹ jẹ́ ká pọ̀ràn wa lé. Ẹ yé yẹ̀yẹ́ Yorùbá, ẹ má sọ pé Yorùbá ò jẹ́ nǹkan kan nínú ayé. Naam. Hello. Assalamu alaikum. Wa alaikum salam. Ìyá mi. Naam. Ẹ má bínú, mo tún fẹ́ dá sí láàrin ìṣẹ́jú kan mà. Ẹ dìṣó lẹ́sàn.
torí tọ́lọ́run ẹ má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan dẹ́rù bà yín, iṣẹ́ Ọlọ́run lẹ́ ń ṣe. Tí ó bá yé àwọn síbi pé obìnrin ò gbọ́dọ̀ dá sọ̀rọ̀, ó yé ẹ̀yin síbi pé obìnrin lè dá sọ̀rọ̀. Ibi tó yẹ bá yẹ ká ti bọ́gbọ́n, ká bá bóbùn gbọ́n bẹ́ẹ̀, ibikíbi tọ́gbọ́n bá gbà jáde la máa tẹ̀lé. Láìtọ́lá àwọn àáfàá tọ́lọ́run gbọ́rọ̀ lé lọ́wọ́, ibi tó bá yé dèrè, ọmọ ò kí ń kí ìyá ẹ̀ mọ́ níbi tó gbẹ̀sìn dé, ọmọ ò lè kírun lẹ́yìn bàbá ẹ̀ mọ́ níbi tó gbẹ̀sìn dé. A ní bàbá wọn ò tẹ̀lé súnà, ibi tán bá súnà wọn dé o. Tó jẹ́ pé tí bàbá tó mọ́ ọmọ ẹ̀ lọ lé kí ó kó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn, ọmọ dé tán tí bàbá ẹ̀ bá fẹ́ líìdì irun yóò wá máa pẹ́ nílé àlùwàlà, á lóun ò lè kírun lẹ́yìn bàbá òun. Bàbá wọn ò gbọ́ súnà yìí, ibi tẹ́ fi súnà báyé jẹ́dé náà rè. Ẹlẹ́yà ẹ má jáwọ́, Ọlọ́run á dó tì yín. Àníyàn kọ́pìlẹ̀ àmà àníyàn lọ́lọ́run fi ń san ní kálukú lẹ́san. Àníyàn tẹ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, gbogbo ohun tó ń bá gbà lérò láburú yóò máa jẹ́ tiwọn. Ìkòdòrò ọ̀tún. Ibi tó ń bá gbogbo ẹ̀ dére, ṣáwọn ṣe kádàm bàbá wa àná wọn ò mọ súnà ni. Awítán ìmí ní gbogbo àwọn bàbá yẹn ṣe súnà. Ibi táwọn bá súnà dé, táwọn bá jó ní súnà ní tòótọ́, tó bá jó ẹni tó ń tẹ̀lé ṣẹ̀ríà, ṣé ṣẹ̀ríà náà ló ń police station? Wọ́n fi lọ́pọ̀lọpọ̀ tó fi múra wọn, ṣé ṣẹ̀ríà náà ló ń bẹ̀? Kóòtù wa Nàìjíríà ṣé ṣẹ̀ríà kóòtù ni? Ẹ jẹ́ kó máa tanra wọn, ẹlẹ́yà ẹni kọ̀ọ̀kan ò ní ṣe yín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ máa ṣe ń tẹ̀ ń ṣe lọ, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ò ní nǹkan kan lọ́wọ́ olúgbòhùn náà nílé. Olùsí ló pọ̀ jù nù wọn náà. Olúgbòhùn wọn ṣoògùn ju wọn wá ní èèyàn kan nífà, èèyàn kan ń pariwo onífà. Mélòó ló lè fọwọ́ sọ̀yà kó wọn ò tẹ́fà nù wọn? Torí pé wọ́n fẹ́ jẹ́yàn wọn kí ẹ̀ pé káwọn má jẹun kankan nù sàárè. Ẹlẹ́yà à ń tẹ̀lé yín, Ọlọ́run á dúró tì yín, nǹkan kan ò ní ṣe yín. Ẹ jèrè àwọn ọmọ yín, wọ́n á mọ lóhùn. Àwọn eléyìí ò ṣe tẹ̀lé o, ẹ máa báṣẹ yín lọ o. Àwọn tó ní ìkíláàsì tó ń ṣe nǹkan lillahi wa rasuli, wọ́n ń tẹ̀lé yín pẹ̀lẹ́ mi. Ẹlòmíì ò láǹfààní àti pé bí mo ṣe ń pè yìí, àmọ́ wọ́n ń tẹ̀lé yín, wọ́n sì ń fàdúrà ràn yín lọ́wọ́. Ẹ̀yin náà sì gbọ́ yé ẹlẹ́yà, ẹ mọ̀ pa níyàn Ọlọ́run fi máa ń san yàn lẹ́san. Àníyàn yín sì dá lórí ọ̀rọ̀ yìí, àníyàn yín dá wallahi ta'ala, ẹ̀san dáadáa lẹ́rìí lórí ẹ̀. Ẹnikẹ́ni tó bá tẹ́ ti yín, ẹ fà lọ́lọ́run lọ́wọ́. Wọ́n ń wò pé ẹ fẹ́ dínà jẹ àwọn ni, ìjẹkújẹ àjẹbánu. Ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ lọ lé wọn tó ń gbogbo àwọn tó ń pèsè wì tó ń jẹ́ ṣége yìí, ẹ ní bá ìsìlámù kan lé ilé wọn. Ọmọ mi ti 45 kò rọ́kọ fẹ́, ṣé wọ́n kọ́ ọmọ yẹn lẹ́sìn ni òfin rọ́kọ pé ló rọ́kùnrin pé. Ìmí wọ́n fẹ́ ọmọ ẹ̀ kó lóṣù mẹ́fà wọ́n lè padà wálé, kò lẹ́sìn, kò níwà, kò lọ́rọ̀ lé, kò sí gbogbo nǹkan tó ń rí lára obìnrin lára ọmọ wọn fi láwọn ṣe wù. Gbogbo àlébù ayé pátá ló pé sí wọn lára, ìta nìkan náà ti ń dán. Ṣéwù àwọn ṣége ìjọba ní ó bá wa dá sí, wọ́n á lé gbogbo, wọ́n má rí wọn lórí social media, kó ní kálukú máa pẹ̀lú mọ́ṣáláṣí ẹ̀ kó máa bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀. Ìyá mi nǹkan kan ò ní ṣe yín. Nígbà tí kòró dé, ṣé Nàìjíríà parẹ́ ni? Kò parẹ́ o. Wọ́n ti mọ́ṣáláṣí, wọ́n ti ṣọ́ọ̀ṣì, ṣé Nàìjíríà parẹ́? Ẹni mélòó ló síìkì tí wọ́n rí gbé? Ẹni oníkálukú ń kírun nínú yàrá rẹ̀. Tọ́ọ̀ bá ti gbọ́ gọ́ọ̀mẹ̀ntì àdásí, kàn yé bayé jẹ́, kàn yé káwọn ọmọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́ bú, kàn yé sàwọn ọmọ ọlọ́mọdọ́mọ ọ̀tá lórí súnà. Ọlọ́run àwọn pẹ̀lú yín, mo ní kí n tó fi yẹn sí ni. Salaam alaikum. Wa alaikum salam. Nọ́mbà mi nìyẹn. Gbogbo owó ní kọ́mẹ̀tì ikú wàhálà ló kó rẹ̀ sí. Ó dùn yín ni. Àná máa kó gbogbo yín lẹ̀, gbogbo ẹ̀yin onísúnà àgbákò. Ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ súnà lẹ́sọ̀ pé ọmọ ò gbọ́dọ̀ kúnlẹ̀ kí ìyá ẹ̀ mọ̀, kò sí bọ̀wọ̀ mọ́, kí ló dé? Kí ni ohun tó dé? Dáwà in Yorùbá culture, orí ẹ ti gbálẹ̀. Èyí tá à ń wí náà ni ẹgbẹ́ sì dé kò sálàáfíà mọ́. Àwọn tàná tó ń ṣiṣẹ́ ẹni pé wọn ò nákọsílẹ̀, wọn ò ní tírà, ọpọlọ wọn ò pé. Èyí tọpọlọ yín pé wo bí tẹ́ ẹ da yérúdé. Inú yàrá yín lẹ ti máa lọ ṣe súnà yín, inú yàrá yín gbogbo súnà tẹ́ ẹ kọ́ wá yẹn yàrá yín lẹ ti máa ṣe. Torí òtítọ́ dẹ̀ máa sọ wá di òmìnira ni.
òtítọ́ máa sọ wá dòmìnira. Ìkà ni yín, ìkà ni yín. Gbogbo ọmọ ológo lẹ ti jẹrí wọn bá. Gbogbo ọmọ ológo lẹ sọ pé wọn gbọ́dọ̀ ṣe báyìí, wọn gbọ́dọ̀ ṣe lẹ́yìn, wọn gbọ́dọ̀ ṣe tọ̀hún. Gbogbo àwọn ọmọ tó ṣe pé àwọn ló yẹ kán mú àlùbáríkà wá sílùú sí, kí lẹ jẹ́ kí wọ́n mú wá? Ìnira, fìtínà, ìdààmú lẹ jẹ́ kí wọ́n kó wá. Ìnira, fìtínà àti ìdààmú lẹ jẹ́ kán kó wá. Ṣé báwọn Lárúbáwá ṣe, ṣé bọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọ tí wọ́n nìyẹn? Ṣé bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọ tí wọ́n nìyẹn? Hello. Hello ma. Now. Hello. Hello, gbogbo ayé ń gbọ́ yín. Hello. Hello. Bóyá kẹ́ pè padà. Ọlọ́run ti sọ pé wò ní gbé òṣìṣẹ́ dìde, màá tún sọ, ó máa jẹ́ṣẹ́ yẹn pẹ̀lú èdè abínibí ẹ̀ ni. Ẹ wo bẹ́ẹ̀ ṣe bá gbogbo ẹ̀ jẹ́, ẹ wo bẹ́ẹ̀ ṣe bá gbogbo ẹ̀ jẹ́. Bí kálukú ò bá ì tí ì ṣe bí titi yín, wọn ò tí ì sí lọ́hùn. Bí wọn ò bá ì tí ì dàbí titi yín, wọn ò tí ì ṣe lọ́hùn. Ẹ̀yin dẹ̀lẹ́lẹ́ yẹ ẹ̀dá fún kankan, ẹ̀dá láwùjọ, ẹ̀dánú ẹbí, gbogbo ẹbí yín lẹ ti dàrú. Ẹ ti dẹbírú, ẹ ti bẹbí jẹ́. Látara pé súnà eléyìí o, bá a ṣe máa ṣe ni o, eléyìí o, ẹ dé pẹ̀lú fìtínà, pẹ̀lú ìdààmú ni. Tẹ́ bá ti wá rẹ́ nìkan kò ná gbọ́yé, tẹ́ bá ti rẹ́ lẹ́yìn kò gbẹ́sìn yé, tẹ́ bá ti rẹ́ lẹ́yìn ọ̀tá ẹ̀sìn ni, tẹ́ bá ti rí tọ̀hún ọ̀tá ẹ̀sìn ni. Kò tí ẹ lè dùn mí, ẹ tún ń takora yín gan yín tẹ́ ẹ tún jọ ní súnà. Kí la wá ń bá ara wa sọ? Hello. Hello ma. Hello. Hello ma. Hello, ẹ slow nǹkan tẹ́ ń gbọ́ yẹn, ẹ slow nǹkan tẹ́ ń gbọ́ yẹn. Hello ma, tẹ́ ń gbọ́ mi. À ń gbọ́ yín, ẹ slow program yẹn, ẹ slow ẹ dáadáa. Bẹ́ẹ̀ máa padà pè mí, mi ò gbọ́ yín dáadáa, òjò rọ̀ mi tí mo wà, máa padà pè mí. Hello. 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 Hello, à ń gbọ́ yín. Ẹ kú ètò. Ọlọ́run ló ń tò. Lórí lágbára Ọlọ́run, ẹ̀mí yá gùn. Àmín. Ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ pátápátá bó ṣe rí jẹ́lẹ́ nìyẹn? Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ èmi ò kì í ṣe Mùsùlùmí. Mi ò dẹ̀ kì í ṣe Kírísítẹ́nì ni mí. Ṣùgbọ́n kí gbogbo wa gba àlàáfíà láàyè. Ọmọ ìyá kan náà ni gbogbo wa. Àti ẹlẹ́sìn Mùsùlùmí, àti Kírísítẹ́nì, àti àwọn ẹlẹ́sìn àbáláyé. Kò ní títí di ìsìn kò sí ẹni tó mọ ẹ̀sìn kan tí Ọlọ́run fẹ́ jù lọ. Ipe ẹ̀sìn ilé ni mo yọ̀ láàyò. Bí iṣẹ́ ìyanu ṣe ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì, ló ń ṣẹlẹ̀ mọ́ṣáláṣí, ló ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé tó ń fi hàn yí pé gbogbo ẹ̀sìn pátápátá ni Ọlọ́run fẹ́. Nítorí náà mo rọ àwọn ọmọ ìyá wa, ọmọ Nàìjíríà ní gbogbo wa, bóyá o jẹ́ Yorùbá, o jẹ́ Haúsá, o jẹ́ Yíbò, àlàáfíà ní ká máa fi gbé. Lágbára Ọlọ́run a ò ní rí ìjà ẹ̀sìn o. Àmín, àmín. Ẹ ṣe máa ẹ kú ètò. Ẹ ṣe o. Hello. Ẹ slow program yẹn. Hello. Hello sir, ẹ slow ohun tẹ́ fi ń gbọ́ wa yẹn slow. Ẹ kálẹ̀ ẹ kú ètò yìí o. Ọlọ́run ló ń tò. Hello. Hello, gbogbo ayé ń gbọ́ yín sà. Ẹ kálẹ̀ ẹ kú ètò. Yes sir, Ọlọ́run ló ń tò. Àdúrà yín á gbà o. Àmín o. Orúkọ tèmi ni Babaláwo Fámápòwà. Kẹ̀rí lágbọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ gbogbo ẹni mo fọ́lò lágbọ́ Ọlọ́run ẹ̀ rí lè gbà ń bẹ̀. Àmín. Kẹ̀rí nǹkan tí wọ́n gbogbo nídìí ni ìdùnnú la nídìí. Kẹ̀rí nǹkan tí àwọn Mùsùlùmí ń ṣe ó ti fẹ́ tó tọ́ ṣèyàn gan. Débi kọ́ ti fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe wa. Ṣùgbọ́n ẹ bá. Ẹ ti wá fẹ́ máa tírẹ́tì mi pé lórí òótọ́ ọ̀rọ̀ tí mo sọ ẹ ní dúró wò ó tán. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín, ẹ ní dúró wò ó tán. Kí ló dé, kí la rí kó ṣe ni tí ò ṣe ni? Ṣé ìran Yorùbá ṣayé wá ni? Máṣu-mátọ̀. Ẹ máa sọ pé eléyìí òdẹ̀dẹ̀ ń ṣe, ẹ wá fẹ́ sọ ìran ti tèmi sínú òkùnkùn. Kò jọ. Ìmọ́lẹ̀ níran Yorùbá, ògo adúláwọ̀ ni. Ṣé gbogbo kọ́ńtì tó wà ní gbogbo àgbáyé lọ́dọ̀ àwọn white lọ́dọ̀ gbogbo wọn lọ́hùn, ṣé gbogbo wọn ò ní àṣà àti ṣe wọn ni? Ẹ wá fẹ́ pa ti Yorùbá rẹ́ ń bí, ẹ fẹ́ pẹ́rìṣì gbogbo ẹ̀. Ẹ̀yin rò pé tẹ́ ẹ bá pẹ́rìṣì ẹ̀, tẹ́ ẹ lọ pé àwọn ìsìláàmù kan láti ibì kan wá pé kán bá yín jàjà ẹ̀sìn torí ẹ fẹ́ dájà ẹ̀sìn sílẹ̀ ni. Ọlọ́run ò ní gbà fún yín o, àwọn alálẹ̀ Yorùbá ò ní gbà fún yín. Ẹ fẹ́ dájà ẹ̀sìn sílẹ̀
kẹ́ ẹ wá create ẹ̀ pé bóyá lárúbáwá 2 country lẹ́fẹ́ pé irọ́ ńlá ni ẹ lè bọ́ lọ́hùn yín sí àárín ọlọ́run ló mọ ohun tó gbà lérò kó tó pe bí nílẹ̀ yorùbá ọlọ́run ló mọ ohun tó gbà lérò kó tó dálẹ̀ yíbò ọlọ́run ló mọ ohun tó gbà lérò kó tó dálẹ̀ haúsá ọlọ́run ló dẹ̀ gbà lérò ló mọ ohun tó gbà lérò kó tó dá wọn funfun sáyé wọn ẹ wá torí ẹ̀sìn ẹ wá ń gbógun ti ran yín ẹ ní ìran yín lára ṣáná bí ní ìran yín lára torí pé mo sòdodo ọ̀rọ̀ níjẹ́rìí tí mo ṣe program torí òótọ́ ọ̀rọ̀ ẹ wá fẹ́ máa tírẹ́tì mi ẹ fẹ́ máa gbógun làánà tù láàlẹ́ gbogbo yín hello. hello ẹlẹ́hà ẹ kalẹ̀ o ẹ kú ètò. ọlọ́run ló tò. orúkọ tèmi ni olóyè adébáyọ̀ àmọ̀wádìílà ẹ kúṣẹ́ ẹ kú làákàyè lágbára ọlọ́run lágbára Elédùmarè apá ọ̀tá ò ní ká yín lọ́wọ́n a máa gbé yín borí gbogbo ilé nìní ni gbogbo ẹnikẹ́ni tó bá wá ti torí ohun tẹ́ ṣe tó bá lọ torí yín dẹrù aburú kan fúnra ara ìkòló ló máa gbé sàré ara ẹ̀ náà ló máa sin síbẹ̀ ọwọ́ ara wọn náà máa fi ṣera wọn ẹlẹ́dàá yóò ní gbà bọ̀dé gbogbo ohun tọ́lọ́run ṣe fún yín tó ní ìtí òmí ìkọ̀kan ò ní pa yín lẹ́kún ẹ kárí àlàáfíà náà máa jọba nígbèsè ayé yín torí àlàáfíà lẹ ń gbìyànjú kó jọba nílẹ̀ Yorùbá àlàáfíà náà máa jọba nígbèsè ayé yín ni ẹ ní fàìsàn ló gbà kò ní rẹ̀ yín o ara yóò ní rí yín mú o. ẹ ṣé mo dúpẹ́. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni olóyè adébáyọ̀ àmọ̀wádìímúlà olú ṣọ̀gá orílẹ̀. ẹ ṣé iye wa tiwa ti ẹni bàbá mi ẹ káalẹ́ owó kí yín. bẹ́ẹ̀ ni o a ti ṣe o. àmì o ẹ ṣé. ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ọlọ́run Olódùmarè wà nífẹ̀ẹ́ sí yín bú yín o. àmì ọmọ onímàṣàyà àjàgìdì àgbò ni mí náà ọmọ onímàṣàyà àjàgìdì àgbò ni mí. ẹ ṣé púpọ̀ ẹ̀ẹ́dẹ́lẹ̀ lérí ẹ̀ ní kúsọ́nà tí èéfín lágbára ọlọ́run. àmì ẹ ṣé. ok ó dàrọ̀ mà mo sì mò ń gbádùn ètò yín mo sì wà lórí ẹ̀. ẹ ṣé gọ̀sán. ẹ wá ń sọ pé ó kú bí tẹ́mi fẹ́ gbà public announcement gbogbo àwọn ọmọ yìí tẹ̀ wọ́n wá ẹ sọ́mọ́ bí wọn ọmọ ṣe jẹ́ o. hello ma. hello ẹ káalẹ́ ẹ lẹ́yà. ẹ káalẹ́ my mommy ẹ ra ma. ọdún mo join the program ẹ ti bẹ̀rẹ̀ bíi 20 minutes. hello. hello ma ẹ kú ètò. ọlọ́run ló ń tò. hello ma. hello gbogbo ayé ń gbọ́ yín. ẹ kú ètò. ọlọ́run ló ń tò. hello. hello à ń gbọ́ yín kétékété. ẹ kú ètò olúwa wà pẹ̀lú yín o. àmì ọlọ́run. ọlọ́run máa fún yín ṣe o. àmì nàyà lọ. òtítọ́ ọ̀rọ̀ ní tẹ̀ ń jẹ́ kó yé wa kò kàn yé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀sìn tó ti wà ká tó bá àwọn baba ńlá wa bẹ́ẹ̀ wà á dé ní ìṣẹ́ ẹni kò rí bẹ́ẹ̀ mọ́ ni ẹ fún oníkálukú lẹ̀ kó mọ̀ ṣẹ̀sìn rẹ̀ ọlọ́run ló mẹni tó ń sìn òun ọlọ́run ló mẹni tó ń sìn òun ṣé gbogbo àwọn àáfàá sàn pariwo ṣé gbogbo wọn ní ó wà lùjẹ́ náà ni. I wonder o. ṣé gbogbo wọn ló máa wà lùjẹ́ náà ni àwọn amáyélé kókókókókó nítorí kíni ẹ má ti wàá sòtọ́ lórí pílásọ́ọ̀mù ń fi ó ti dọ̀tá wọn ọlọ́run bá gbà fún yín o ọlọ́run ní fi yín dọ̀tá mú lọ́wọ́ o gbogbo tí wọ́n bá ní wọ́n ṣe orí ara wọn ni ó dàbí ká lọ ronú ara wọn wáàsí tí ó bá máa ṣe ká ṣe wáàsí tó dùn gbọ́ létí tí ò ní máa mú ìjà wá òun ni ká máa ṣe fún àwọn èèyàn kìí ṣe wáàsí kí gbogbo ẹ̀ wá lé kókókókókó lẹ́yìn lẹ́yìn fi lórí ayé ni. ó ti èṣù wa. ẹ dákun ẹ bá wa bá wọn sọ̀rọ̀ àwọn tó ń ṣe wáàsí fún wa àwọn kan bẹ nínú wọn tó bá gbé wáàsí wọn inú wa máa ń dùn ní. ọkàn wa balẹ̀. but ọwọ́ ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ ń sìn wọn ò jẹ́ ẹ̀já gbọ̀n kankan mọ́. wàhálà ni. ẹ̀sìn tó ti wà látara ayé ó ti wá ní ìsìnlẹ̀ fẹ́ káńsù rẹ̀ kò sì dé káńsù torí bó ṣe wà ní ẹ̀ lé ní gbogbo èèyàn ní ó lọ Islam kò sí ẹ fún oníkálukú lẹ̀pọ̀ lọ́lọ́run rẹ̀ ẹ jẹ́ kọ́ lọ́run ó ṣèdájọ́ fún oníkálukú ọlọ́run ó gbà fún yín o ẹ kú ètò ẹ̀ ní ṣubú o. àmísà ẹ ṣe gbọ̀nsà. ẹjọ ẹ̀yin tí WhatsApp àwọn pé direct call ló ń já ìpè hello
Hello. Naam, ẹ kálẹ́. Hello. Hello, gbogbo ayé ló ń gbọ́ yín o. Salaam alaikum o. Wa alaikum salam. Ẹ fi àwọn tó ń sọ kìnìún lẹ̀ tẹ́yìn bá ti bọ́ síbi òótọ́. Ó láti sọ lánàá pé ibi tó yẹ kọ́ ẹ̀rí ìlówó social media lẹ́yìn ló ń gbé ìdíje wá. Kí ẹ ẹ̀pù àwọn tí ò ní. Ẹ ní ṣe yẹn. Nǹkan tí ó kàn wọ́n ẹni tó ń jà fẹ́ sìn ni ẹ máa gbógun tì. So èmi ò rí sí gbogbo nǹkan gbogbo kìíní yẹn ẹni tó bá dẹ̀ gbógun tẹni tó ń jà fẹ́ sìn Ọlọ́run á gbógun tòun náà. Àmì o àṣẹ. So ìyẹn nìkan tó yà rí ó yẹ kẹ́ àwọn yẹn nídìí ẹ̀pù yẹ kẹ́ ẹ̀pù àwọn èèyàn ní ẹ̀pù wọn nǹkan tí ó kọ̀ yín lọ́wọ́ lẹ́sẹ̀ lẹ́ máa dá sí kó yẹ kọ́ ìmúdò nínú àǹfààní nínú aláwo nǹkan bí sọpọ́tì ẹni kankan àtàláwo àtẹ́kọ̀ọ́ sí kan tó jẹ́ gbogbo nìyẹn gbogbo nǹkan tó fi ń bàlú jẹ́ náà máa káàkiri kí Ọlọ́run kó kún wa kó tọ́ àṣọ náà ẹni tó ti mọ̀nà kó má sì nà. So ẹni tó bá ti wà lọ́nà tó bá ti ń tọ́nà ṣe nǹkan kò lè ṣe nǹkan táwọn bìlífù nìyẹn àtúbẹ̀ tó bá mú kọ̀mọ́kàn ló kù bẹ́ẹ̀ tó bá ti dó ti Islam tó ti ń sọ òdodo ìyẹn náà ló máa bá a pẹ̀lú ìwọ Ọlọ́run ìyẹn náà bá wa. Àmín àmín ẹ ṣé gan. ẹ ní fẹ́ kẹ́nìkan jáde kó sòótọ́ ọ̀rọ̀ fún yín rárá nà oníbàáwí lẹ́ni tẹ́ ẹ lè fi nẹ́nìyàn kan tẹ́ ẹ lè fi tẹ́wọ́n tí ẹ lè fọ̀rọ̀ yín lọ ẹ tún máa takora yín náà gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé ilẹ̀ wà lójú ọ̀nà tó ẹnu bíi láti ẹ̀kọ́ la àwọn kan bọ́ ta tán ní àwọn tọ̀blíkì ò sí lọ́nà o wọ́n fẹ́ pa àwọn kí ló dé ṣé tí ṣòro yín bá dé ṣé social media náà ní ẹ máa kó wá ní. Hello ẹlẹ́à. Ìpè ló ń jápè yẹn mọ̀ má bínú. Ìpè ń jápè ni. Ìpè ń jápè ni. Bí mo ṣe ń sọ lọ ṣe rí ijọ́ tèmi tiẹ̀ ti mọ̀ pé nǹkan ti ṣe ìran Yorùbá. Láti last year ni mo wà lórí program kan ní Clubhouse bẹ́ẹ̀ ó dàbí Facebook náà ni. Ni wọ́n wá interview conversation yẹn wà láàrin àwọn oníṣẹ̀ṣe àti yóò kò lè sọ Yorùbá ìṣẹ́jú méjì kẹfì mọ̀ pé nǹkan ti ṣe wá mo dẹ̀ ṣẹ́rí mi ìmọ̀ wà ìtàn Muslim tó ń tínú bí wọ́n sì tó ń ṣe bákan I'm over 40 years láti ìgbà tí mo ti gbọ́njú ni Muslim ní dádì mi láti ìgbà tí mo ti gbọ́njú ni mo ti mọ̀ pọ́ ni mo ti máa ń gbọ́ tọ́wọ́n Muslim máa ń bú oníṣẹ̀ṣe mo máa ń gbọ́ ní ìta it became part of me it's a normal thing àwọn ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin abọ̀rìṣà bọ́gíbọ̀ pẹ̀ bí ó ti dàbí ringington létí wa because a gbọ́njú gbọ́ lẹ́nu àwọn àfáà yẹn gbogbo wọn ni. ìṣẹ̀ṣe bọ́lá tẹ̀mí ní pẹ̀lú ìṣẹ̀ṣe ni wípé wọ́n ti dákẹ́ jù wọ́n dákẹ́ for years òun ló jẹ́ kí pé ńgbà tóun yàn bírú ta ni Ọlọ́run tí everybody wá dìde sí ó strange sọ́wọ́n àfa yẹn pé látọ̀dún ìtọ́ ti ń sọ̀rọ̀ sẹ́wọ̀n pé wọ́n dá wọn lóhùn ìṣẹ̀ṣe ò ever dá wọn lóhùn rí so ó strange sí wọn wọ́n fẹ́ kó máa lọ bó ṣe máa ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tó máa bú ìṣẹ̀ṣe ẹ̀yin ẹ̀tẹ́ ẹ̀mọ́ lọ́run igi lẹ̀ ń bọ ọ̀pẹ̀ lẹ̀ ń bọ ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin tẹ́ máa ń fi èèyàn ṣe tẹ́ máa ń fi ènìyàn bọ kínní wọ́n fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ni. mo lè sáwọn pé mo lè program tẹ̀sẹ̀ lánàá mo sọ wípé ṣẹ́rí yìí ó lè solution ni wípé ṣẹ́rí àwọn ọmọ kéékèèké tá à ń bí yìí ẹ jẹ́ ká ti fi sí wọn ẹ má jẹ́ ká fi ẹ̀sìn sí wọn lórí. ẹ̀sìn máa ń divide èèyàn ní ẹlẹ́hàá ẹ̀sìn máa ń divide ni ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ láti kindergarten yìí ẹ má jẹ́ ká fi religion sọ ẹ jẹ́ kọ́ ọmọ yẹn ní open mind ẹ jẹ́ ká kọ́ wọn ẹ jẹ́ nǹkan tẹ́mi ń kọ́ wọn ọmọ mi fi ẹ̀sìn kọ́ wọn ọmọ mi mo kọ́ ọmọ mi láti pé mọ ọ̀tún ẹ̀ àtúntò sí know what is good and what is bad èmi ò kọ́ wọn ọmọ mi lẹ́sìn ọmọ mi ò mọ ẹ̀sìn wọn ò mọ ẹ̀sìn but wọn ò dẹ̀ bàjẹ́ responsibility mi
as a mother ni pé kí n kọ́ wọn mi n kọ́ wọn lẹ́sìn mo kọ́ wọn ní humanity love that is all because nǹkan tá à ń sọ yìí àwọn generation kan sì wà àwọn ọmọ kéékèèké kan sì wà tó sì wà nílé kéwú tó wà ní church báyìí ta ti fi ìtàn Júù ìtàn Arab tá à ń fi sí wọn lórí sẹ́yìn ò rí pé nǹkan ti ṣe wá ni nígbà táwọn ọmọ wa táwọn ọmọ ìtàn wa gan ẹ mú ọmọ jáde nílẹ̀ Yorùbá yẹn tó bá mọ ogun Àgbẹ̀kọ̀yà ìtàn Mọ́remí ìtàn kìíní kò sí àgbàlagbà gan ọmọdé pọ̀ ọmọdé. àbí báwo. but ẹ gbé ọmọ jáde. hello. à ń gbọ́ yìí. ẹ gbé ọmọ ẹ mú 40 years old man kí má sọ̀tọ̀ ọmọdé ẹ mú àgbàlagbà ní Nàìjíríà yẹn nílẹ̀ Yorùbá yẹn ẹni kó sọ ìtàn ìdílé ẹ̀ ìran mẹ́ta àbí ìran mẹ́rin kó tó kan òun kò mọ̀ ó dẹ̀ máa sọ ìtàn ó máa sọ ìtàn ànábì ó máa sọ báyìí kò ní ṣe mistake tó bá yẹ pé kírísítẹ́nì ni á sọ tàn Isaac Jacob Abraham á sọ báyìí tí kò ní ṣe mistake ibi tí nǹkan ti ṣe wá nìyẹn ẹ wo orúkọ tá à ń jẹ náà ẹ wo orúkọ tá à ń jẹ ẹlòmíì tí bá rí ẹlòmíì tẹ bá wo orúkọ ẹ báyìí tẹ mọ̀ pé máa ní first name second name last name tẹ bá wo orúkọ ẹlòmíì ẹ lè mọ̀ pé Yorùbá ni wọ́n ti pa orúkọ Yorùbá yẹn wọ́n ti rí inferiority àti ní self-hate yẹn àti hate ara wa to the extent pé a lè jẹ́ orúkọ wa orúkọ Yorùbá ó tún dàbí ẹbọ létí ẹlòmíì nǹkan ti ṣe wá ẹlẹ́hà. wàláì kì í ṣe kékeré ni àfi kọ́ ló ń là wá gbogbo ìtàn fún rere kọ́ ló ń lò sábàbí kó là wá gan gidi ni kí ni ìran wá ṣe. ẹ̀ṣẹ̀ ni pé kí n tún jẹ́ orúkọ mi ni ẹ̀ṣẹ̀ pé mo fẹ́ jẹ́ orúkọ mi ẹ lọ sọ fún wọn ṣé wọn fún àwọn muslim wọn láì oríkì yorùbá ṣe máa ń kí bá ṣe lóríkì yẹn wọ́n ti demonize oríkì gan. ẹ wo ẹ máa ṣe ti mo ti mọ̀ ọmọ intimidate yín gan o ọmọ intimidate yín gan wọ́n á threaten yín nǹkan tó ṣe fún Tani Olohun nígbà tó kọ́kọ́ jáde nìyẹn ẹ wo ẹ nídìí courage ẹ dẹ̀ nídìí ṣẹ́rágbára tán ní ni wípé ọmọ gbogbo ayé ló máa ń bẹ̀rù wọn because wọ́n mọ̀ wípé ipá ńlẹ̀ yẹn wọ́n máa ń jẹ́ káyé bẹ̀ ṣẹ́rí ìlú tí mo wà yìí àwọn òyìnbó yìí wọ́n bẹ̀rù àwọn muslim tó wà ń bì because wọ́n mọ̀ pé wọ́n ní ìpalẹ̀ kò ń ṣe ìlú muslim mo wà o kò ń ṣe. hello. ọlọ́run ló tó. hello sà gbogbo ayé. hello. ìpè ló ń jápè o. ẹ ṣe títí lórí ìtàn tí ṣiríṣiríṣiríṣi lẹ́gbẹ̀ẹ́ tó bá ń ka ìwé Yorùbá inú adé máa dùn. ìwé Yorùbá dànsì ọmọ mélòó ló gbọ́ Yorùbá wọ́n ti fi èdè wọ́n ti fi kọ́ wa lọ èdè English èdè Arab wọ́n ti fi kó ti Yorùbá kò lẹ̀ kí ló dé ẹlòmíì gan nínú ìran Yorùbá kò fẹ́ kọ́ ọmọ ẹ̀ gbọ́ Yorùbá mọ́ kí ló ṣe wá ṣáwa nìkan la wà lágbàáyé ni ṣáwa nìkan la wà lágbàáyé Ọlọ́run nìkan lọ́ba tá a lè bẹ̀rù èyí tí kọ́là sọ pé wọ́n ń bẹ̀rù Islam Ọlọ́run ọba nìkan ṣoṣo tá a lè bẹ̀rù Ọlọ́run ọba nìkan ló ń bẹ̀rù. hello ma ẹ káalẹ́ ma. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ ma ojú òní tì í ma o. àmì Ọlọ́run. mo tiẹ̀ àti Cape Town mo ti ń pè. yes sir gbogbo ayé ń gbọ́ yín.
pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní outside Nigeria pẹ̀lú bí àwọn èèyàn ṣe di ẹ̀sìn mú nínú Nàìjíríà nílẹ̀ Yorùbá àti ibi tí mò ń gbé ni máa wò pé báwo nílé ayé wa ṣe wá rí báyìí nínú Nàìjíríà ẹ̀ náà ó ti yé yín ó máa ń sún mi tí bá wo pé ẹ mọ̀ Nàìjíríà ò dáa kò síná kò sómi kò àwọn ọmọ skul máa parí iléèwé tán kò sí pé wọ́n fẹ́ ríṣẹ́ àwọn pásítọ̀ wa àtàwọn àfa àwọn ṣèkì kọ̀ọ̀kan wọn ò pamọ́ pọ̀ kọ́ wá papọ̀ kọ́ tiẹ̀ báwọn leaders wa tó ń kówó jẹ pé ẹ̀yin pípù yìí ẹ tiẹ̀ tọ́ná láti 1960 táwọn British tó ti gbéjọba lé wa lọ́wọ́ títí àríṣe iná àríṣe iná ò ká wọn lára àfikọ́ máa jà ń pé ànábì ju Jésù lọ Jésù ju ànábì Muhammed lọ ṣé gbogbo rádaràda ẹ la máa ṣe táwọn ọmọ wọn ò lọ skul ó ti yé yín mà. àgbọ́yé gbogbo ayé ń gbọ́ yín. So mi máa ń wò pé ṣé ibì kan wà nù Kùránì tó kà àbí ibì kan wà nù Báíbù tó kà tó sọ pé ok àwọn ń bọ̀ lọ́rin o pẹ̀lú bó ṣe gbẹ́sìn lórí tó nílùú Ìlọrin tẹ́lí bẹ̀ súnmọ́ àlùjọ náà ẹjọ́ ṣẹlẹ̀ constant electricity wà nílọrin wọn tó ń sọ yẹn kò yé mi bó ṣe lọ ń ka Kùránì tó nílùú Ìlọrin pé àwọn ọlọ́mọ ànábì Muhammed jù àwọn ọlọ́ṣe àìsúná ànábì jù àwọn ọlọ́mọ ànábì ìsáwọ àwọn ọlọ́mọ jù kò tẹ̀ sẹ́dá kọ̀ọ̀kan tó mọ̀ nílẹ̀ Yorùbá pé lọ́rin lọ́ti mọ̀ ànábì jù ẹjọ́ iná constant electricity wo ló wà lọ́rin ṣé lọ́rin dàbí Dubai àbí lọ́rin dàbí London bó ṣe tẹ́ gbogbo títì London bí àwọn ọmọ London ṣe ń gba grant ní London kò yé mi àbáwọn pásítọ̀ wa náà tó wà ní káàkiri ilẹ̀ Yorùbá pẹ̀lú báyìí sọ pé àwọn ti Jésù yẹn tó ń sin Jésù tó ẹ sọ fún mi níbo nílẹ̀ Yorùbá níbo ní state wo nílẹ̀ Yorùbá ló dàbí London àbí ló dàbí South Africa wá ń bí ìyá mi tẹ bá dé Cape Town bí in fact ẹ̀rí fẹ́ padà lọ sílé tó ta gbogbo títì ẹ̀ lọ́ta constant electricity omi tó da là ń mu atẹ́gùn tó da ló ń fẹ́ sí wa ìyá mi ẹgbẹ́ atẹ́gùn tó ń fẹ́ sí wọn lára nù Nàìjíríà àwọn olòṣì lèmọ́mù àtàwọn olòṣì pásítọ̀ tó ń jà káàkiri fẹ́sìn kọ́sìkò yé mi inú Nàìjíríà náà lọ́tí wọn máa gbé kọ́ máa sọ pé ẹ̀ ń lọ sínú iná àwọn lọ síbi ẹ̀pọ̀ àwọn ọlọ́kọ́ náà yẹn à ń lọ sí àlùjọ náà olóṣì ìwò lọ́n tọ́ fún yín pé ó wà ẹ̀ tún ní í ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ṣèfẹ́ ẹ̀ ṣòfẹ́ síra yín pásítọ̀ ò nífẹ̀ẹ́ lèmọ́mù ò nífẹ̀ẹ́ làdínì ò nífẹ̀ẹ́ àfà ẹ ṣe kọ́kọ́ ṣèfẹ́ náà ẹ kọ́kọ́ ṣèfẹ́ síra yín náà ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa lẹ̀ Yorùbá náà kẹ́tọ́ máa sọ̀rọ̀ ànábì sọ pé sàábé sọ pé ẹ jẹ́ ká kọ́kọ́ nífẹ̀ẹ́ ìfẹ́ ni tá a bá ti nífẹ̀ẹ́ tá a dẹ̀ níwà ìwà lẹ́sìn ẹ jẹ́ ká níwà tó dáa ká gbé sí sẹ́gbẹ́ kan àlẹ́ àwùjọ òní ti yín o mo máa ń gbá ti wo program báwo má dà pé kẹ jẹ́ ìyá mi ọ̀hún gbà mí má dà pé kẹ jẹ́ ìyàwó mi tí bá ní yín níyàwó mo ti wà òkè tí bá ní ní ìyá mo wà òkè because yàtọ̀ sẹ́sìn tẹ gbé dání Ọlọ́run fún yín ní làákà yẹn ó ti pọ̀ mi tí obìnrin nínú ẹ̀sìn Islam àbú ẹlẹ́yà kan tí mo rí tó bọ́ sórí program tí mo rí pé sọ̀rọ̀ bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí Ọlọ́run gbé fún yín o ẹlẹ́yà kò ní tẹ́ńbẹ̀ o ọpọlọ tẹ fi ń sọ̀rọ̀ tó ń yà ọmọ aráyé because èmi ò ti ẹni program bá sọ Facebook bá ti rí pé àwọn àfa lọ ṣe bíi tí wọ́n ti máa ń pe kí ni wọ́n tó máa ń ṣe máa ń gbàgbé wáàsí tó máa ń ṣe pé wáàsí ilé ìbú lọ́ máa ń ṣe bí kò máa bú yàn tó bá bó oníṣẹ̀ṣe wọ́n á bú àwọn kìrìsìtẹ́nì nítorí mọ̀ tó wálé ayé wọn wá ṣe nìyẹn wọn ò lè píríṣì pé ànábì ní ká má jalè o ànábì ní ká má ṣe báyìí o ọ máa ta sí oníṣàṣẹ ọ máa ta sáwọn pásítọ̀ ni lábẹ́ máa sọ fún ẹ pé Ìlọrin gángan ẹ̀sìn ti dúró àwọn múdù tó mọ̀ kankan a ní ẹjẹ́ ká fi gbogbo ẹ̀sìn yẹn lẹ̀ ká tún lu wa ṣe kí development bá lẹ̀ Yorùbá ká jí láàárọ̀ ọjọ́ kan ká gbọ́ pé ọmọ Ìlọrin kan ó ti invent submarine o ọmọ Ìlọrin kan òun ló produce mọ́tò kan lọ́rin o ọmọ kò sẹ́ni náà lẹ̀ Yorùbá ọmọ Ìlọrin ló lè produce inú gbogbo wa máa dùn pé ọmọ Ìlọrin ti ń ṣoríire àbí kọ́ máa sọ̀rọ̀ ànábì kọ́ máa sọ̀rọ̀ Jésù kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn àwọn ọmọ olúre òjẹun kò sí ìkọ̀kọ̀ gbogbo Nàìjíríà dọ̀tí kò sí iná ẹ̀ ń sọ̀rọ̀ ànábì ẹ̀ ń sọ̀rọ̀ Jésù ẹgbẹ́ 1960 tó ti gbé mìnira fún wọn láti sọ̀rọ̀ ànábì láti sọ̀rọ̀ Jésù ẹjọ́ kí ló ṣèǹjì ilé ayé wa so ẹlẹ́yà ojú òní ti yín o ọ̀pọ̀lọ̀ tọ́lọ̀ fún yín kò ní yòrò gbogbo ọmọ tó bá jáde lára yín àlìbáríkà ló jáde lára yín yẹn because mo ń tí àláti wo bí Nàìjíríà ṣe tóbi tó ẹlẹ́yà tó wọn máa dà. ojú ẹ ṣe gan Ọlọ́run máa bless yín gan Ọlọ́run máa bless yín ebi òtí ẹ̀rọ ẹ̀sìn mùsùlùmí àti kírísítẹ́nì ọ̀rọ̀ àwọn méjì because irọ́ ni méjì irọ́ ló ń pa ìkan fẹ́ wà superior jù kan lọ ni ìkan fẹ́ wà superior jù kan lọ ni nítorí ṣe nìyẹn
àwọn àfáà yẹn wọn ò níṣẹ́ ọ̀lẹ ló pọ̀ jù ní gbogbo wọn tọ́lá ti ra jàlámíà mẹ́ta agbádá mẹ́ta páàmù mẹ́ta ọmọ ara fìlà ilẹ̀ Yorùbá mẹ́ta ọmọ ara fìlà àwọn Fúlàní tìrà sùtù mẹ́ta ọmọ ara nílẹ̀ mẹ́ta ọtún ara àkàrà mẹ́ta nítorí máa ń ṣe ènìyàn wọn níṣẹ́ ọ̀lẹ ló ṣiṣẹ́ àfà ọ̀lẹ ló ṣiṣẹ́ pásọ̀ tó ra sí nǹkan náà ilé ayé ń dìtẹ́lẹ̀pù rẹ̀ èyí sọ pé ìṣiṣẹ́ àfà ẹ̀ ṣiṣẹ́ ẹ̀. ẹ ṣe gan-an kọ́là ojú òní tì í. ó lẹ́tí kẹ́ lálẹ́ yìí. hello. hello. hello à ń gbọ́ yín o. hello. hello gbogbo ayé ń gbọ́ yín. ṣé ẹ rí ìkànnì fẹ́ sọ ń sìn káàdì mi tẹ́lẹ̀ kan yẹn ni. ok. ṣé ẹ rí àwọn àfa eléjẹkújẹ ọwà àwọn tó ń sọ òdodo wà o. òdodo wàláì wàláì. so àwọn tó ń sọ kótókótó náà wà mo èlé parọ́ àfa náà àwọn àfa mọ̀mọ́ ẹlẹ́yà ni màmá ti wá so àfa òkúdò ni màmá ti wá ẹni náà wà ní. àwọn tó gidi àgán mọ̀ wọ́n àwọn tó lẹ́sọ̀ kótókótó mọ̀ wọ́n wọ́n tẹ̀ máa bára wọn wípé ìwọ nǹkan tó ń sọ kò dáa òun náà ń ba social media jẹ́ nǹkan tó dáa ní kékeré kan náà sọ lórí social media but ẹni tó ń sọ lẹ́ẹ̀kan mo fẹ́ sọ lórí ẹni tó sọ lẹ́ẹ̀kan díẹ̀ mùsùlùmí dídá àbágbé mọ́ṣẹ́ wáyé mùsùlùmí ẹ̀sìn làwọn akẹ́kọ̀ọ́ wọn ti wá o wọ́n mọ̀ fẹsẹ̀ kọ́ ti pẹ́ òun ló mọ̀ ẹ̀ ṣe bọ̀ mùsùlùmí aláfẹsẹ̀ kọ́ bá àbáfẹsẹ̀ kọ́ bá lọ sí máa ìwà wù ní ti tiẹ̀ nìyẹn òpinlẹ̀ tiẹ̀ ló gbé ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù wọ́n gbéyàn pa wọ́n ṣe gbá èèyàn kan ń pa ìyàwó eléyìí ń pa ìyàwó báwo ni làwọn wá àtúnṣe sí a máa bẹ Ọlọ́run kí Nàìjíríà yìí kọ́nà bá a sọ́dún yìí rọrùn. Ọlọ́run á bá wa túnṣe pẹ̀lú ògo Ọlọ́run a ní gbẹ́rù ìṣẹ́pìtàn ọ̀rọ̀ lágbára ẹni tó bá lẹ̀ nídìí ìrànlọ́wọ́ náà kọ́ ràn lọ́wọ́ ó yẹ yàtọ̀ sí kùtùkùtù táwọn àwọn pa ìtẹ́lú tani náà tó ń sọ yẹn ẹ̀mí ò rí sí gbogbo ẹ̀ tani náà yẹ kí àwọn yẹn ó ṣe ara kátà. èrò pọ̀ lórí ìlà yìí. kọ́là mi sọ wípé nípa sísítà mi tán náwọn ò fi ẹ̀sìn kọ ọmọ àwọn náà mọ ohun tí wọ́n rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀. èmi tí mo yọ̀ sí kọ́ ọmọ èmi ni mo mọ nǹkan tí mo rí. hello. wọ́n ń fi orúkọ sí i láti lè fi tírèsì ẹ̀ tó bó ti wáyé pọ̀ mọ́dà ní yí ẹ̀ báyìí pé ikú bó dẹ̀ láìkí ẹ̀ tó ṣe program yìí o mo tá ń gọ̀ sá ẹ̀ tí ẹ sọ̀rọ̀ ẹ̀ láti bó dẹ̀ program ẹ̀ tẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láti olùwà gbé kíní orúkọ ẹ̀ sí pé kán jọ mania ẹ̀ tí mo ti wá láti fi almost mọ́dà ní yí àlélẹ́ yìí ẹ̀ wò ó mo kàn fẹ́ fi rírì ìmóore pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe lèmi kàn ní kí yín rí lórí lágbára Ọlọ́run ọpọlọ yóò níjọba o Ọlọ́run pẹ̀lú yín Ọlọ́run ní fi yín lè fọ̀tà lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ̀wọ̀ ẹ̀ ṣe gan èmi kàn fẹ́ kí yín ni. láti ọdún mo ti ní kí n wo program yín bí second time tí wọ́n wo program yín Ọlọ́run pẹ̀lú yín Ọlọ́run ní fi yín lẹ̀wọ̀ ẹ̀ ṣe gidigidi ẹ̀ ṣe gan wà ní kí n kí yín náà ni thank you ma Ọlọ́run pẹ̀lú yín ó dàbọ̀ ma bye ma. ó yá o kọ́là tí wọ́n pè lọ yẹn tí wọ́n ń sọ pé kò sí náà wọ́n rí náà ṣe wọ́n rí. Yorùbá gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ a gbọ́dọ̀ gba òmìnira nǹkan ti ṣèràn Yorùbá. ẹ gbọ́ ọ̀rọ̀ tí kọ́là tí bàbá tó ń sọ̀rọ̀ lọ́lọ́run kí wọ́n tó pè wọlé wọ́n ń jẹ́ kó yé pé ìsìláàmù ẹ̀ lè pamọ́pọ̀ kẹ́ ẹ bá ìjọba sọ̀rọ̀ láti 1960 kí wọ́n tó bírú àwa yìí tẹ́ ẹ ti ń lo gbèsè ayé òkùnkùn bọ̀ àwọn ọmọ tún dé ṣé káàrọ̀ ọmọdọ́mọ tiwa náà máa lò gbèsè ayé òkùnkùn ni kẹ́ ẹ panupọ̀ kẹ́ ẹ bá ìjọba sọ̀rọ̀ pé ohun tẹ́ ẹ ń ṣe yìí ò dáa tẹ́ ẹ bá wọn sọ tẹ́lẹ̀sì mẹ́ ẹnu ò lẹ fẹ́ fi bá wọn sọ ẹnu tó ti jẹ dòdò tó ti gbàgbé òdodo Ọlọ́run má sọ wá sóòkun ayé bí wọ́n bá múná dé sí gbogbo ayé ló máa pariwo up nepa ẹ wò gbèsè ayé tẹ́ ẹ sọ àwọn ògo wẹ́rẹ́ dà ẹ ṣe jàre Kọ́lá Ọláwọlé ọ̀bìnrin palẹ̀ máa gbọ́ tán bá múná dé ìlú tó ṣe pé ìlú tó sáàfù àwọn èèyàn lépo ìlú tó kún fún wàrà tóyin mọye tó ń ta petrol sí kò tó dún bíbà yẹ torchlight lásán yẹn lè rí kí wọ́n kàn tà ń bẹ̀ gbogbo bẹ̀ máa mọ́ lọ́rọ̀ kò kí ló ṣe àwa kí ló ṣe wá òun la ṣe sọ pé ìran Yorùbá sẹ́ wọ́n kàn kẹran mérò pọ̀ fún wa ni kò yẹ ká wà pọ̀ torí ìran torí ẹ̀ pé ni
ẹ wo gbogbo àwọn ọmọ wa bí wọ́n ṣe jáde lọ. Wọ́n dárúkọ ìlú kan ní mosque àti mọ́ṣáláṣí ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí ni wọ́n ní kálukú dẹ̀ ń jọ́sìn with peacefully. Wọ́n dẹ̀ pẹ̀lú rọrùn ni wọ́n ń jọ́sìn kò sí nira kò sí dààmú. Àfa káwa joyè kànda inú ráìsì ká máa bára wa jà ká máa ta síra wa ká máa fi kú léra wa kiri. A gbọ́dọ̀ mú balẹ̀ ní ó gbọ́dọ̀ kú ní ó ti bú bàbá wa ó ti ta ní bàbá ẹ̀ tó ń bú gan. Ẹ sọ fún wa ká gbọ́ ta ni bàbá yín tí wọ́n ń bú. Bàbá Àjàní Bello, bàbá àlùbáríkà, bàbá àdùnnú, bàbá tó ti ń ṣiṣẹ́ bọ̀ tó pé àṣeyọrí á bá wọn gbé. Bàbá títa lọ lóhun sọ̀rọ̀ sí gan. Bàbá ò fèsì, bàbá ṣe máa fèsì. Bàbá ò ní fèsì torí ibi tí bàbá ń lọ ni wọ́n ń wò. Ẹ̀yin kan wá jáde ẹ̀ náà sọ̀rọ̀ sí bàbá yín o, wọ́n bú bàbá yín o, ẹ wá bẹ̀rẹ̀ sí ní pa àwọn nǹkan kan tí ò sí. Ọmọ tó sọ lẹ́nu lọ́rọ̀ yín ẹ so àpò ìyàkọ́ ni. Tẹ́ ẹ bá rò pé ẹ fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá yìí tẹ́ ẹ wá ń wò pé káwọn Haúsá kan wá sọ̀pọ́ọ̀tì yín kí wọ́n lè bá yín gbalẹ̀ kẹ́ sọ́dí Islam ìrọ́lẹ̀ pa. Ẹ̀ ń sọ fọ́lọ́run pé ohun tó ṣe tó fi dáná Yorùbá ohun tọ́lọ́run ṣe ò dá nìyẹn. Ọlọ́run ò ní gbà fún yín torí Ọlọ́run ló mọ ohun tó gbà lérò kó tó pé ìran Yorùbá lélẹ́yìí ìran Haúsá ni ìran Yíbò ni ìran Fúlàní ni ìran British ni ìran gbálélẹ́yìí kábíyèsí Ọlọ́run ní sánmọ̀ yìí. Ẹ jẹ́ ká ronú ká pìwàdà ẹ̀sìn ò fàjà ẹ jẹ́ kí kálukú ṣe tiẹ̀ Ọlọ́run lọ́ba tó máa gbàbọ gbogbo wa à ń bẹ ẹni yìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́run bá gbà yìí tá a tún máa ṣe kó máa gbà kọ́lọ́run dẹ̀ foríjì wá ṣáájú kó tó pa wá. Kí ló dé ẹ̀yin náà lẹ́dí ẹ̀yin alẹ́sì tèmi náà lẹ́dí sọ pé àwọn bàbá kan tó ń ṣiṣẹ́ lánàá wọn ò ṣiṣẹ́ dáadáa wọn ò nákọsílẹ̀ wọn ò jíṣẹ́ dáadáa wọn ò ròyìn Ọlọ́run fún yàn èyí tẹ́ ẹ wá ń ròyìn Ọlọ́run pẹ̀lú ìdààmú pẹ̀lú fìtínà kọ́ lẹ fi ń rò sí pẹ̀lú wàhálà pẹ̀lú àgbákò lẹ fi ń rò for everybody ń sìn kí ló dé ṣé ìran Yorùbá nìkan náà mẹ́sì wá bá ní gbogbo àtakò tẹ́yìn àfáà ń takora yìí ṣé báwọn Haúsá ṣe ń takora wọn nìyẹn ṣé báwọn Yíbò ṣe ń takora wọn pẹ̀lú ẹ̀sìn nìyẹn kí ló dé tó fi jẹ́ràn Yorùbá nìkan ẹ jẹ́ kó gún mi ẹ jẹ́ análàáfíà ẹ má bàyé wa jẹ́ ẹ fi wá sílẹ̀ wọ́n ti mẹ́sì wá fún wa ti kálukú ti chúùsì tó jẹ́ tiẹ̀ adẹ̀ tí ń ṣe àti ń practice ẹ̀kọ́ ló ń gbà lọ́wọ́ wa ni òun làdúrà ẹ má torí ẹ̀sìn kan ẹ má ríra yí pé ìran kan náà ni wá ẹ má torí ẹ̀sìn kan ẹ má ríra yí nírí pé eléyìí kò dá eléyìí dá ìran kan náà ni gbogbo wa Ọlọ́run á bí yín o adaranjẹ lọ́lọ́run pè yín Ọlọ́run á bí yín bẹ́ẹ̀ bá ṣe da kálukú jẹ̀sì gbogbo èyí tẹ́ ń tírẹ́tì tèmi lórí fóònù yẹn èmi jù yà láyà yín lọ gbogbo ẹnu ni mo fi sọ fún yín gbogbo ẹ̀yin tí wọ́n rán wá ìyá láyà yín mo jù yín lọ fífi ní gbogbo nǹkan ni mo fi jù yín lọ torí ẹni tí olóògùn á ná lọ́hùn ni tẹ́ bá lọ fọ ọ̀rọ̀ ẹnu tírẹ́tì ti tèmi ẹ máa ṣera yín o wàláì làzim àdàbí àyàfi tó bá ṣe pé nìkan ló sọ pé máa lọ ṣe báyìí yàtọ̀ sọba adániwáyé ọba olódù tó máa re lókù gbogbo ẹni tó bá fẹ́ máa pè mí lórí fóònù tí ò bá ti jẹ́ ìmọ̀ràn ọ̀rọ̀ ṣítí correction tó bá dẹ̀ fẹ́ pè mí sákìyèsí mọ́ tó máa sọ kó nágbèkalẹ̀ ọ̀rọ̀ oní tó bá lọ sọ wèrè lọ́wọ́ tí mo wà ìwà kó wèrè kẹjẹ́ kó rí yín pé kẹjọ́ pọpọ lọ kó ṣí sílẹ̀ gbogbo àwọn obìnrin lẹ sọ sínú ìdí ẹ̀sìn lọ ẹ sọ wọ́n sínú ìdí ẹ̀sìn àwọn ògo tó yẹ kán ti máa jẹ lábẹ́ wọn ẹ jẹ́ kán rógolo kí ló dé kí ni ohun tó dé kí ni ohun tó dé ṣàṣàyé wá ni àṣàyé wá ògo adúláwọ̀ lèmi màá dẹ̀ tàn kálẹ̀ ni inshallah rahman èmi ti mọ ọlọ́run ọba lọ́ba olódù tó mọ ààrẹ ọba àdùnnú ní ọba àfẹ́ lọ́lọ́run ẹ jẹ́ ká wẹ́fẹ̀ lọ́dọ̀ ara wa ẹ jẹ́ kí peace rèèní nílẹ̀ yorùbá ẹ jẹ́ kí facebook sí mi ẹ̀yin àfọ́ oníwó tó wóró ẹ jẹ́ kí facebook sí mi ẹ jẹ́ kó sí mi ẹ yé takò wọ́n kí kálukú kó jíṣẹ́ nílànà títí ẹ̀ la fẹ́ àfẹ́ pé ó ti sọ̀rọ̀ sáà bí wa o ó ti sọ pé súnà ànábì o ó ti sọ̀rọ̀ sí buhari o ó ti sọ̀rọ̀ sí mọ́ǹtìkì o ó ti kí ló dé kí ni tó dé ẹ jẹ́ kó gún mi o ẹ jẹ́ kó gún mi o ìran yorùbá gbọ́dọ̀ gbàtú sílẹ̀ òjò ló rọ̀ bójò ṣe rọ̀ lẹ́ni àti jáde kálukú ń sìn ìrọ̀rùn ló kù kí ló dé ẹ lè gbé ránsì pé ẹ lọ síbàdàn lọ́wọ́ alẹ́ báyìí gbogbo kidnapper ló kùnlù ẹ̀yin àfà ẹ rí nǹkan ṣe sí lọ́dọ̀ ìjọba pásítọ̀ rí nǹkan ṣe sí lọ́dọ̀ ìjọba wọ́n ń jí wa gbé wọ́n ń jí wa pa wọ́n ń rẹ́wà tà oúnjẹ ò lè déédé ìyà ń jẹ kálukú nílùú ẹ̀wọ̀n ṣebí tálàfíà bá dé tọkàn balẹ̀ lèèyàn máa rẹ́sìn sí wàláì làásìm
tí àlàáfíà wà lèèyàn máa mọ̀ pé jẹ́ kí n kírun àsìkò òru tó ìfọ̀kànbalẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ní sí ìfọ̀kànbalẹ̀ ẹ̀ wá sọ kẹ́nìkan máa lọ kírun níbo ló ti fẹ́ kí ẹni bá jẹun yó tó ṣẹ́kù ló máa mọ̀ pé ọlọ́run ẹ ṣé o àánú ni gbogbo nǹkan láyé ẹ̀yin ò wá ní ẹ̀ nírò yẹn àfi tipátipá o ìfìrí gbọ́ o eléyìí o ẹni mélòó lẹ̀ ń ṣàánú gbogbo bẹ́ẹ̀ ṣe ń generate owó tó lórí péjì yìí lórí YouTube àwọn organisation wo lẹ dá kalẹ̀ sílé bóyá ẹ máa lọ gbóúnjẹ ń bẹ̀ àwọn wo lẹ fi ṣaṣojú lẹ́yìn tí Ramadan bá dé tẹ̀sẹ̀sẹ̀ tẹ́ máa fáwọn èèyàn ní àwọn nǹkan tí Ramadan bá ti tú lọ ó tán nìyẹn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé báwọn ìlú gbogbo ògo ìlú ògo tó kù ṣé bọ́n ṣe ń ṣe nìyẹn ṣé bí wọ́n ṣe ń ṣàròyìn gbogbo àwọn tó ń lọ sáṣẹ́ country wọ́n ní kó o má níwèé ìgbélú gan wọ́n á sì fi ẹ́ pamọ́ síbì kan ẹ̀ máa ṣiṣẹ́ tó dẹ̀ máa lọ gbóúnjẹ níbẹ̀ kí ló wá dé àrí bí a ti máa gbóúnjẹ bíbó ọmọ bó ṣe ó jẹ́ ní tiwa àtúwá ń ṣe ẹ̀tún wá fẹ́ fọ̀ sí ẹ̀sìn ẹ̀tún wá fẹ́ fi yí wa lórí ẹ̀ jẹ́ ká mọ tá a tún ṣe mọ́ ẹ stop ṣe bẹ́ẹ̀ o ẹ stop ṣe bẹ́ẹ̀ kíkálukú dúró lórí ilé ènìyàn ẹ dúró lórí ilé yín kò síjà kò síta bí patí bá pa yín pọ̀ ẹjọ́ lò fẹ́ síra yín àná kan ṣebí táwọn àfáà bá fẹ́ kíra wọn wọ́n á so mọ́ra wọn báyìí sàmà ní kọ́ńtùlá barakatu kò sí yẹn mọ́ àníyàn wọn ò dá síra wọn kó o dì mọ́ kó ṣe pé ó ti di wèrè sára kó o kó wèrè látàrẹ̀ ẹ wò ẹ dẹ̀ sọ pé yẹn àròlé ànábì ẹ dẹ̀ ń púrùfù fáwa pé àwọn kan ń lọ nú ná ibo lẹ́yìn yẹn ń lọ ẹ sọ pé wọ́n á sílẹ̀kùn àlùjànnà sílẹ̀ ṣé ìwà títí àti ṣe nínú ayé ṣó tọ́ka pé àlùjànnà ló lọ ohun tó wọ́n sọ pé kálẹ́mọ̀ ṣọ yín ṣọ ẹ̀ṣọ́ ìtí ò ráyín lọ́wọ́ ráyín lẹ́sẹ̀ òun lẹ̀ ń dìmọ̀ àyà kiri òun lẹ̀ ń dìmọ̀ àyà kiri gbogbo ẹni bá dùn máa fayé han ìdílé mi ọlọ́run á fọ̀run hàn yín. hello. hello. naam. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ẹ kú ètò lọ. ọlọ́run ló ń tò. ẹ lọ́wọ́ àfa nàìjíríà yìí àtàwọn tó sákò ní ìdílé tó ń lọ sí Brazil eléde ọ̀lẹ́dàrún ló pọ̀ jù nínú wọn. ibi táyà tí ó ti mọ lórí rọ́bìṣì tó ṣe káàkiri wọn ò lè ní pé táwọn èèyàn ṣọ́ọ̀bù àwọn àbí wọ́n dí àwọn lọ́wọ́ wọn nìkan tó ń ṣẹlẹ̀ mùsù. hello gbogbo ayé ń gbọ́ yìí ẹ dìṣó ńlẹ̀. àti rí nàìjíríà náà fúnra rẹ̀ òun náà tún ní tiẹ̀ lọ́wọ́ àwọn gọ́fúmẹ̀ntì yẹn púpọ̀ nù wọn náà mọ ráìtì wọn ṣe náà because oníkálukú rọ́bìṣì tó máa ṣe tó máa fi ẹ̀ǹdẹ́jú owó náà ló fi ń ṣe tiẹ̀ wọn ò dẹ̀ kí ẹ̀ oníkálukú bá ṣẹ̀sì tó yìí nǹkan tó òun ló máa ṣe nǹkan tó bá ń gbà lọ́jọ́ náà ló máa gbà wọn ń rẹ̀ fún wọn ìlú yìí yẹ ìlú most àwọn àfáàyè ló pàdé tó ń pàdé ilé tó lápẹ̀rẹ̀ tó máa ń wọn tó ti rú ìlú yìí muslim ló pọ̀ jù nínú wọn sí ẹgbẹ́ kò sí changes lọ́wọ́ náà ọlọ́run wa fún iṣẹ́ mọ́. àmì ọlọ́run ẹ ṣé gan. nǹkan kí nǹkan tó bá ń fún oníkálukú ló wá ń ṣe oníkálukú àtẹ̀sùn lọ́gbọ́dọ̀ lọ́run. pẹ̀lú ògo ọlọ́run. bóyá arọ ni bí òótọ́ ilé bá mọ́ èdè oníkálukú pẹ̀lú ìwádìí kálukú. gbàgbá dẹkùn kedere àbẹ̀wò ẹ ṣé gan ojú òní tì í. ọlọ́run á gbà fún yín náà. àmín ẹ ṣé gan sà. ọmọ Yorùbá àárẹ̀rìn ayọ̀ gbẹ̀yìn ni pẹ̀lú ògo ọlọ́run àárẹ̀rìn ayọ̀ gbẹ̀yìn àníyàn mi sọmọ làkejì kọ́ lọ́n fi sẹ̀san fẹ́mi ẹ̀yin àfa pásítọ̀ ẹ̀sọ́ àti oníṣẹ̀ṣe náà kí kálukú sọ ti àníyàn mi sọmọ làkejì kọ́ lọ́n fi sẹ̀san èmi ò ní sọ pé káyé èèyàn bàjẹ́ o mi ì dẹ̀ ní sọ pé kẹ́ni tó ń jẹ kó má rí jẹ. hello ma. ẹlẹ́yà mo pè padà ni mo fẹ́ sáré chip in nǹkan ni ó dà pé ẹni kọ́là kan sọ pé mi kọ́ ọmọ mi lẹ́sìn. no kọ́là yẹn sọ pé ó ní pé òun ká ọmọ tòun lẹ́sìn pé ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ̀kọ́ ọmọ yín lẹ́sìn mo dẹ̀ dáhùn mo ní àwọn tí wọn ò kọ́ tiwọn lẹ́sìn àwọn náà mọ ohun tó ń rí èmi tí mo kọ́ tèmi lẹ́sìn mo mọ nǹkan tí mo rí kò sí ní ránú yẹn. mi ò kọ́ ọmọ mi lẹ́sìn ni wípé mo fẹ́ kọ́ ní open mind mo fẹ́ pé jẹ́ pé ṣe mọ̀ pé tí n bá kọ́ wọn lẹ́sìn sìn tí mo kọ́ wọn ní for example tó bá yẹ pé mo sọ pé
tí n bá kọ́ wọn lọ́nà Islam sí táwọn ọmọ yẹn bá wá dàgbà tó bá lọ sọ pé okay o tán wá lọ choose Christianity àbí kán sọ pé àwọn ò ṣe ẹ̀sìn kankan so ó bẹ́tà èmi fún wọn ní àyè mo fún ọmọ mi l'opportunity pé tán bá dàgbà tán ti mọ ọwọ́ ọ̀tún àjàtọ̀ sí ọwọ́ òsì wọn yìí mo fún wọn ní opportunity láti choose nǹkan tó bá fẹ́ ṣe fúnra wọn kò ní jẹ́ pé èmi ni mo impose ẹ̀ lé wọn lórí èmi ni mo gbé ẹ̀sìn tèmi lé wọn lórí tó bá dàgbà wọ́n choose ìwà lèmi kọ́ wọn níwà mo kọ́ wọn níwà mo kọ́ wọn ní ìfẹ́ ṣebí kálukú ló nà ọmọ ẹ̀ tó bá ti wá dàgbà ẹ jẹ́ kí wọ́n choose nǹkan tó bá fẹ́ nǹkan tẹ̀mí ṣe nìyẹn. so ẹ̀yin lẹ ní máìdí ohun tó wù yín lẹ́yìn ṣe yẹn kò sẹ́ni nǹkan tó lè sọ pé dandan o báyìí ni ń rọ o ẹ̀yin lẹ mọ ohun tó pè yín láti ṣe àníyàn títí yín ni ẹ lórí ẹ̀yin ẹni tó dẹ̀ fi Islam kan tiẹ̀ láti ilẹ̀. mo bá because ó dà pọ́n flag program yìí wọ́n ti ẹ̀ flag ẹ̀ gan ni. mo kàn rí pé ẹ sọ̀rọ̀ díẹ̀ lórí wọn àwòkọ́ òkè ó dà pé èèyàn kan pè lẹ́yìn mi tó ń sọ pé kìnnìkan bẹ́ẹ̀ ṣe sọ everybody ló ní right fún opinion àti bó ṣe fẹ́ ṣe èmi nǹkan tí mo decision èmi àtọkọ mi nìyẹn pé wípé jẹ́ ká àwọn ọmọ yìí jẹ́ ká ní open mind ni wípé kán free ká má impose ti wà lé wọn lórí ẹ jẹ́ kí kán lè dàgbà kán lè choose nǹkan tó bá fẹ́ and they are very to be honest wọ́n dẹ̀ jọmọ gidi ọmọ mi àkọ́bí ó máa pé 17 the tó tẹ̀lé 13 the last one is 10 and they are very 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 adorable kò ṣe pé tó dúpọ̀ wọ́n jọmọ mi gbogbo anybody tó bá come across àwọn ọmọ mẹ́wọ̀n pa they are good even without pé mi kọ́ wọn lẹ́sìn yẹn they are good. Ọlọ́run á jẹ́ kán lálùbáríkà kalẹ̀ àní wá wọn ti pẹ̀lú ògo Ọlọ́run inshallah àní wá wọn ti ẹ ṣé gan ma. Hello. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ gbogbo ayé ń gbọ́ yín o. Ẹ kú ètò ma. Ọlọ́run ló ń tò. Àlájà ẹlẹ́yà lágbára Ọlọ́run ojú orí ti lágbára Ọlọ́run. Àmín Ọlọ́run. Lágbára Ọlọ́run nǹkan yóò ní dàrú nǹkan yóò ní lágbára Ọlọ́run. Àmín ya Allah. Gbogbo ọmọ tí ẹ ti pátá lágbára Ọlọ́run àánú òní fún ọ̀sìn lágbára Ọlọ́run. Àmín ya Allah. Àmín. Ẹ̀wọ̀n program tẹ́ ẹ ń ṣe yẹn mo rí lè àpèṣe program yẹn gan-an. Ẹ ṣé gan sir. Mo rí àpèṣe tẹ̀ gan-an. Ẹ wò nílẹ̀ Yorùbá yìí ṣé ń gbọ́ mi mà? Gbogbo ayé ń gbọ́ yín kétékété sà. Ẹ ló mà? Gbogbo ayé ń gbọ́ yín kétékété. Nílẹ̀ Yorùbá yìí ókè mà nílẹ̀ Yorùbá yìí nǹkan ṣe wá gan nílẹ̀ Yorùbá gan nǹkan ti ṣe wá gan mo ti kọ́ bá rí pé àwọn Arab àti Europe tó wá kọ́ńkà Nàìjíríà yẹn wọ́n kọ́ńkà Nàìjíríà wọ́n kọ́ńkà Yorùbá gangan lọ́wọ́ kọ́ńkà Yorùbá gangan náà wọ́n kọ́ńkà Nàìjíríà not entire Nàìjíríà wọ́n ti divide wa gan and ó dẹ̀ máa ń dùn mí gan gẹ́gẹ́ bí ènìyàn tí n bá rí bí àwọn Yorùbá máa ń bára wọn jà nítorí ẹ̀sìn omi ẹkún máa ń gbọ̀n mí mà irú èmi sìn ìdílé láti bí mi ìdílé Christian Muslim and ìṣẹ̀ṣe ni gbọ́dọ̀ grow up papọ̀ the same way láti dàgbà náà nìyẹn ẹnì kò tọ́ ẹnì kan rí ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ mọ̀ bóyá ẹ̀sìn mẹ́ta wà ní ìdílé wa the love was there every night up to now but recently bí gbọ́dọ̀ wá change báyìí ó yà mí lẹ́nu gan. Ṣẹ́sì ló kọ́ akọ́nilẹ̀ Yorùbá ni ṣẹ́sì ló kọ́ ni mo fídíò kọ́ ìlú àtàkì ilé ọba Ifẹ̀ I was like wow ṣé tó kọ́ akọ́nilẹ̀ yìí just because of ẹ̀sìn lásán ṣẹ́sì náà ṣe ni àbí ẹ̀sìn náà ń ṣe pépé mi rèé mi ò rí yẹn gẹ́gẹ́ bí ẹ̀sìn lè ní kàyẹn onídìí ògùn adúláwọ̀ àwọn ọmọ olókùn alájẹ ẹlẹ́yìn má bínú ma ẹwọ́ ẹbíwẹ̀ ọgbọ́ ilẹ̀ Yorùbá yìí àwọn Igbo yìí tún lè kọ́wọ́ káàkiri lára wa ni see their business everywhere ẹwọ Òṣogbo Abẹ́òkúta Èkó ń bí gbogbo ẹwọ Àkúrẹ́ Adó-Èkìtì àwọn mẹ́kọ̀ọ́ lọ àwọn fèsì ẹ̀sìn àwọn kọ́ ọmọ wọn sínú business wọ́n expand they are buying our property from the money they are making from us
ó tó ń gbà lọ́wọ́ wa àwọn kọ́sọ́mà o ọdún mi kówó yẹn ọ̀rọ̀ ọkọ̀ bá sọ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn á fèsì ẹ̀sìn ó kè é sìn yìí ajá tó ń ṣe ẹ̀sìn kí ni gain wa gan what have you gain kò síná nínú of Yorùbá youth are jobless they are unemployed kò síṣẹ́ àárẹ̀ ọkọ̀ ṣe sí yẹn gbogbo ògùsì ti ń lé gbogbo ilẹ̀ òde orí tí ò dá òrí tí kò sí òsẹ́nìpìn ọ̀là interland kò develop gbogbo ẹ̀ ó sì rí mẹ́nu gbó síbẹ̀ ni àṣọ yẹn gbogbo ìjínigbé gbogbo everywhere àṣọ yẹn ẹ̀sìn àjókòó tì ṣé níbo wọ́ọ̀dì ṣé àwọn ará ọmọ ọlọ́run ni sábà kò mọ ọlọ́run ni there is Buddhism there is Hinduism there is Judaism káwọn yóò lọ paradise ni ṣé gbọ́dọ̀ lọ́wọ́ pàṣẹ fún ìjàre iná ni gbogbo wọn lọ ni ṣé wọ́n ti gbogbo ẹ̀bọ̀ ìlọ́nà ni you just focus our attention on ẹ̀sìn and nothing is working ẹlẹ́yà àwọn ọmọ ẹkún máa ń gbè mí gan máa bọ́ ọ̀hún ìwádìí nítorí ẹ̀sìn o tó yẹ ká lọ́fẹ̀ẹ́ we should come together and káwọn bàbá yẹn máa ṣe máa túnlẹ̀ Yorùbá ṣe àṣẹ yẹn ẹ̀sìn náà jókòó tì màmá lábọ́ ọlọ́run jóde kí n lágbára ọlọ́run program yìí nílá ìṣe gan-an ọ̀pọ̀ Yorùbá ti sùn wọ́n ti bẹ wọ́n ṣù wá gan-an àwọn Fúlàní tó lè ti wá láàárín èmi mọ̀ pé you can never see ọmọ ọkọ Yorùbá kó jáde ní ẹ̀sìn àwọn miss blood náà ni àwọn tó ti fẹ́ bí i Yorùbá Fúlàní Yorùbá Haúsá àwọn tó jáde ní ẹ̀sìn ẹ lè rí ọmọ ọkọ Yorùbá tó jáde ní ẹ̀sìn òkè ọbú Jésù kí ló wá kọ̀ọ̀bù lọ́bú Jésù ṣé ń bẹ́ẹ̀ gbèjà Jésù ni ọbú Muhammed ló kọ̀ọ̀bù lọ́ Muhammed ẹ kí Muhammed gbèjà rẹ̀ náà ìgbà tó ń ti ẹ̀wà láyé ṣe wọ́n ẹ jẹ́ ká náà gbèjà rẹ̀ náà. ó ga ọ ẹ ṣe àdúpẹ́ gan sà. ẹ kó gbèjà ara wọn náà ṣe pé àwọn là ń sìn àwọn là ń ké pè ẹ kó gbèjà ara wọn kí là ń bára wa jà fún wọ́n ti gba èdè wọ́n ti gba aṣọ wọ́n ti gba ọgbẹ́ lọ́wọ́ wa ọtí fẹ́ gbalẹ̀ again ọlọ́wọ́ òde ṣí ó kèé sìn à ń pariwo àwọn àfọ́sọ pé ìṣẹ̀ṣe ò dáa ṣé nígbà tí wọ́n ṣe ní lẹ́kọ̀ọ́ Vincent tí wọ́n ṣe election lẹ́kọ̀ọ́ tó gbòòrò jáde gbogbo àwọn àfọ́yọ̀ wọn ọkọ̀ dẹ́mọ̀ tó bóyá lẹ́kọ̀ọ́ gbọ́n tó ń pàtẹ́wọ́ ni wípé yẹ sọ nígbèkú lọ́wọ́ wa wọn ọkọ̀ dẹ́mọ̀ wọn gbà pé ìṣẹ̀ṣe ni wọn. ìjọ tí Hamzat gbé ní dábí last year mo rí post yẹn o fídíò yẹn tí Hamzat gbé àwọn ọlọ́dẹ kan tí gbọ́n dògùn mọ́ra tó ṣe gbogbo ẹ̀ ní orí social media nípa àwọn security tó lọ́wọ́ gbọ́nú gbó káàkiri àwọn àfáìwọ̀n complain gbà pé ṣẹ̀ṣẹ̀ ni wọ́n ń gbà yẹn náà ibi ni wọ́n ń dùn pé we have security de gbogbo wọn sọ tabatẹ́lì ìgbà fẹ́ṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá ń sìn Christian Muslim kì í jáde nípa àṣẹṣe àwọn ọmọ ń pè wá kọ́wọ́ àṣìṣe wa àbí ṣe Àmọ̀tẹ́kùn ṣé Christian Muslim ṣé Bible Quran ló ń lò ní àwọn Àgbẹ̀kọ̀yà ṣé Bible Quran ló ń lò ní OPC ṣé Bible Quran ló ń lò ní ṣé kò ní ṣẹ̀ṣẹ̀ ló ń lò ní àṣẹ kọ̀ndẹ́mù àwọn yẹn pé ṣẹ̀ṣẹ̀ ló ń lò bọ̀ tó wá rí pé nǹkan tó wá pé tó bá fi ṣe 419 lè máa wọ́n ti pé kí ní kan ṣẹ̀ṣẹ̀ ò dá alájà mi kọ́kọ́ tó blẹ́ ọlọ́ amen ẹ ṣe gan máa bless gbàrọ̀ ọlọ́run tí ò ní tìyìn wọ́n ti pé wọ́n sì Yorùbá gan o àwọn gangan ní Europe àti Arab ló wá kọ́ńkà o kò sí Nàìjíríà o Ọlọ́run ò ní fi wálẹ̀ àwọn ọgọ́ lọ́wọ́ kọ́ńkà kò sí Nàìjíríà àwọn ọgọ́ lọ́wọ́ kọ́ńkà wọ́n ti pín wa sí méjì ọlọ́àníyàn wa sí wọn Ọlọ́run ò ní fi wálẹ̀ wọ́n fò morúkọ tẹ́bárí Yorùbá Christian ẹ̀ máa rí Samuel ẹ̀ ti mọ̀ pé from orúkọ ẹ̀ máa ti já dá Yorùbá Christian Yorùbá Muslim mọ̀ from orúkọ lásán ẹ̀ ti rí Samuel ẹ̀ ti rí Koyum and they are both Yorùbá ní ìyá sọ̀rọ̀ tí kò pín wa náà ẹ̀ máa ti rí David ẹ̀ ti rí Farouk the same tribe ẹ wo ọlọ́mọ àpẹẹrẹ yẹn máa ojú òní sí ma ẹ ṣe gọmọ ẹ ṣe gan ojú ẹ ṣe gọmọ ẹ ṣe gọmọ ó dàrọ mà ó dàrọ sà ẹ ṣe o. ẹ sì mà. ọmọ Yorùbá ògo adúláwọ̀
ògùn adúláwọ̀ ni wá a ní wọ́mi àdẹ̀ní wọ̀ lóòkùn pẹ̀láṣẹ ọlọ́run gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yìí kórí wá pé kọpọlọ wá ṣiṣẹ́ àwa kọ́ la fẹ́ bọ́lọ́run yín sí àrìn bó ṣe fẹ́ ṣe ibi tí kálukú fẹ́ dé sí ọlọ́run ti létò kálukú iṣẹ́ kọ̀ọ̀kan tí ọlọ́run rán kálukú pé kó wá jẹ́ láyé kálukú ò ní ṣaláì jẹ kó tó di pé padà máa lọ bọ́lọ́run kí ló wá dé kí là ń dààmú ara wa fún kí là ń tírẹ́tì ara wa fún kí là ń fi kú léra wa kiri fún inú ẹ̀sìn kí là ń àrẹ́sì ara wa fún kí là ń gbéra wa lọ kóòtù fún ẹ jẹ́ ká sí mẹ́dọ̀ ẹ jẹ́ ká pọ̀ ọlọ́run lásìkò tó yẹ kó pè béèyàn bá purọ́ mẹ́nìkan ẹ sọ pé òun ni ọlọ́run nìyẹn gbogbo èyí tí mò ń ṣe mọ̀ pé pè níjà ṣe ń bọ̀ lóríṣiríṣi bọ̀ gbogbo ẹrù tẹ́ bá ti lè gbé ní kẹ́ ẹ dì ẹgbẹ́ àbẹ́ dáhùn ẹrù tẹ́ bá ti lè gbé òun ní kẹ́ ẹ dì pẹ̀lú ògo ọlọ́run gbogbo ọmọ yín èrò yín lórí mi ọlọ́run á sọ dasán àdàbí àyàfi tó bá ṣe wípé ìfẹ́nu ni nǹkan tí mò ń ṣe tí ò bá ṣe pé ohun tẹ́ ń ṣe là ń sọ jáde tí ò bá ṣe pé ohun tẹ́ ń ṣe à ń rí ló wá ń dùn wá pé kí ló dé ṣé ìran Yorùbá nìkan ni kí ni ìran wá ṣe fún yín kí la gbà lọ́wọ́ yín tó fi ṣe pé bí ogun bí ọ̀tẹ̀ lẹ máa ń ròrò ìran Yorùbá gbogbo nǹkan lẹ ti fi kó wa lẹ́rú ẹ tún wá ń sọ pé okùnbi tá a fẹ́ gbà gbogbo ohun tẹ́ gbà lọ́wọ́ wa Ọlọ́run á gbà padà o tọrọ Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí kálukú ló ní freedom láti ṣẹ̀sìn tóhùn kí wàhálà takò kí ni nira kí ni wàhálà gbogbo gbogbo àwọn ọmọ ǹsìn wọn kórí social media ẹ̀kọ́ ò lẹ́fẹ́ kán máa kọ́ ìṣesí yín àti wáyé ló ń jẹ́ káwọn ọmọ yìí àyàkuyà tọrọ wọn wò pé àwọn ẹni Ọlọ́run gan wọn ò dúró lórí ilé wọn ò balance jákà náà ṣe tiwa jàre ẹ wo gbogbo ògo adúláwọ̀ ẹ wáyé wọn bó ṣe rí ẹ wáyé wọn bó ṣe rí nítorí kẹ́ ẹ bá mójútó ẹ bá mójútó gbogbo àwọn ìjọba tẹ́ ń lọ sọ́dọ̀ wọn lọ́tún lọ́sì ẹ sòdodo Ọlọ́run fún wọn ìgbà tó ṣe pé iná ní ohun tẹ́ ń generate lọ́dọ̀ wọn ọ̀nà dà so kí kálukú dúró lórí ilé ènìyàn kó rí kálukú pé níbi tá a bá dé ká dẹ̀ mọ nǹkan tá à ń ṣe ilẹ̀ Yorùbá náà ń pè bí àwọn òfógun ẹ̀sìn àfẹ́ wàhálà àfẹ́ nira nínú ayé wa àwọn ọ̀ràn tó ń dà wá láàmú ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ bá wa mójútó ẹ̀yin kan dẹ̀ tún sọ pé àwọn ọ̀ràn tí wọ́n ń pa wá tó ń jí wa gbé yìí wọ́n tún sì dá ju àwa Yorùbá lọ torí àwọn náà tàn mọ́lẹ̀ ẹ̀sìn fẹ́yìn ṣé bẹ́ẹ̀ gbọ́n tí kọ́là yẹn wí wọ́n ní nígbà táwọn lọ sí program kan pé Islam àti oníṣẹ̀ṣe pé ó sọ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ pé àwọn Haúsá lòun máa tẹ̀lé torí ọmọ ìyá òun ni wọ́n nú ẹ̀sìn àwọn ọmọ ìyá yín tó máa dúyàn tó máa ṣe bísímìlà Allahu akíbárú a mọ̀ pé gbogbo wọn kọ́ àmọ́ ṣá ìran Haúsá wo lẹ máa rí tí ò ní fi sọ̀ǹda sára tàbí kíjàdé tí ò ní yọ̀bẹ Yorùbá mélòó lẹ máa rí tó sọ pé àdá ló máa kó ló máa mú dání o tàbí mọ́ láì ṣe pé bá pé nǹkan míì dé à ń sọ ẹ̀yà ẹ̀ ń sọ pé ẹ̀yà kan ẹ̀hún lẹ̀yìn fẹ́ inside life láwọn tó bá ń kálukú ló lè ṣe àmọ́ ṣá ẹ má dọ̀tí ìran Yorùbá ẹ má yẹ̀yẹ́ ìran Yorùbá ẹ má bàran Yorùbá láyé jẹ́ torí ìran ògo ni Ọlọ́run ló mọ ohun tó gbà lérò kó tó dé mi sílẹ̀ Yorùbá ilẹ̀ Lárúbáwá wà ń bẹ̀ kò dá mi sí ilẹ̀ òyìnbó wà ń bẹ̀ kò dá mi sí Yorùbá náà ń pe bí ẹ má bàlúwa jẹ́ o ẹ má bàyé wa jẹ́ àti ń ṣẹ̀sìn à ń kí wákàtí márùn wa adẹ̀ ń bẹ̀ gbogbo ìtànṣe yà ń bẹ̀ ẹni kọ́lọ́ ń gbà so kó ní ṣẹ̀ṣẹ̀ dúró lórí ilé ẹni ẹ má ta sẹ́sìn ẹlẹ́sìn kìrìsìtánì dúró lórí ilé ẹni ẹ má ta sẹ́sìn ẹlẹ́sìn Islam dúró lórí ilé ẹni ẹ má ta sẹ́sìn ẹlẹ́sìn ẹ preach fáwọn èèyàn kí wọ́n mọ̀ òdodo Ọlọ́run ibi tẹ́ ẹ bá dé sí starting Monday to Sunday báyìí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ni kí ló dé ṣiṣẹ́ iṣẹ́ ti dàbí ọ̀lẹ nílẹ̀ Yorùbá àríjẹ tó àrímu tó kálukú kan ṣe bó ṣe wù ẹ ṣàánú wa àṣàyé wa àdẹ̀ṣìlúyà Ọlọ́run ajé ó dáa fún yín gbogbo ẹ̀yin tí ẹ pè sórí ètò Ọlọ́run á bá mi ṣíjú àánú ẹ̀ wò yìí ẹ níṣẹ́ lásán ọ̀làlá ìlànà Ọlọ́run ilẹ̀ Yorùbá dọwọ́ ẹ má dàwárú ìran ló ṣe wá má pín wa lẹ́yọ ẹyọ Ọlọ́run àná lágbára kan lẹ́yìn ìwọ lọ́ba tó mọ wá tó mọ̀ wá ó dẹ̀ dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa Ọlọ́run ìgbésí ayé wa lórílẹ̀‐èdè Yorùbá ìjó náà tún gbogbo nǹkan tó máa dùn mọ́ wa nínú ní ètò ìjọba tíjọba máa ṣe fún wa tó máa jẹ́ rọrùn Ọlọ́run ẹ̀ kó sí wọn nínú kò sí náà kò sómi kò sí títì kò sí kankan Ọlọ́run àwọn tó fẹ́ ṣe Ọlọ́run ẹ̀ pèsè fún wọn gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá tó ń wà ń dalẹ̀ fi àánú Yorùbá sí wọn lọ́kàn kan lè ṣe dáadáa fún wa nílẹ̀ Yorùbá Ọlọ́run má kánjú pa wá o
akọjú pa wá jana ṣe orí ayọ̀ jana ṣe orí ìdùnnú gbogbo ẹni tó wà lọ́sípítù tààrà ní Ọlọ́run fún wọn lálàáfíà àwọn tó ń rọbí lọ́wọ́ ẹ̀sọ̀ wọn láyọ̀ àwọn tó ń ru tiwọn kiri jọ̀kúnlẹ̀ kó má nira omi ètò èjò tó má fi ṣe kòǹgẹ́ fún wọn àwa tá a ti bí tá a sọ pé àbí Ọlọ́run má ìkárọ̀ agán àgbà o má ṣe wá lóye àbíkú àgbà má jàrá àbíkú àgbà la hawla wala quwwata illa billahi al-azim gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé akínyìn o ẹ̀yin tẹ́ ẹ love ẹ̀yin tẹ́ ẹ like ẹ̀yin tẹ́ ẹ share akínyìn ojú òní ti gbogbo wa etí ọmọ Yorùbá ni ó fi máa gbọ́ nǹkan tí mò ń sọ o torí tó bá ń lọ fetí lárúbáwá gbọ́ kò ní yí ẹ yékéyéké fetí ọmọ Yorùbá gbọ́ à ń pera wa sákèésí ìfẹ́ la nídìí láàrin ara wa ká má máa ríra wa nídìí pé bóyá apẹyọ ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ìran ló ń pè wá àìṣera wa lóṣùṣù ọwọ̀ ló ń jẹ́ káwọn ìran míì máa fìyà jẹ wá kán máa tẹ̀ wá mẹ́rẹ̀ subhana rabbika rabbil sati àmọ́ yasifu wassalamu ala mursalina walhamdulillahi rabbil alamin fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp mi fún dìkan tàbí kejì 08102893269 08102893269 ẹ ṣe voice note kalẹ̀ tí n bá wọnú WhatsApp mi màá máa fún yín lésì ẹ ṣé mo dúpẹ́ ohun ayọ̀lá máa sun àní sáré jíra wa Ọlọ́run á bá wa túlẹ̀ wa ṣe ẹ ṣé mo dúpẹ́ gan-an masala.